báyìí tètè gbá ìkúlé ó lè pàdé ẹ lọ́nà gan kó ní akànjọra ní èmi kọ́ wá dẹ̀ máa sọ fún pé ìwọ kọ́ tẹ́yìn èèyàn bá lórí social media tẹ́ ẹ̀ bá fi nǹkan tẹ́ ẹ̀ rí sìn tí ẹ̀ bá fi ń kọ́gbọ́n ẹ̀ lè gbọ́n mọ́ tí ẹ̀ bá fi ń kọ́gbọ́n ẹ̀ lè gbọ́n mọ́ tó o bá ń báyàn ṣe ẹ̀yin èèyàn tẹ́ bá ń báyàn ṣe láyé ìjà kan wà tó jẹ́ pé wọ́n tó bá ja ìjà yẹn wàá jókòó báyìí pé ṣé ààyè orí ọ̀fẹ́ wà tá lè jọ ṣe ṣá wá ààyè kó wo bóyá ààyè orí ọ̀fẹ́ wà tí ààyè orí ọ̀fẹ́ bá wà wọ́n ní ká dídú bí a ṣe bí ẹni kú káwọ ẹni tó máa sunkún ẹni kárìn gẹ̀rẹ̀ káfẹsẹ̀ kọ káwọ ẹni tó máa ṣe ní pẹ̀lẹ́ láyé tó wà yìí tó bá ń ṣe torí ẹ̀ I always tell people I find it difficult to make friends tó bá ní kéèyàn kó find it difficult to make friends láyé èmi ni àní tí bá ti ń try ẹ̀ máa tún sá ó pè mí kí n bá àgbàlagbà ṣe àwọn àgbàlagbà tí mo dẹ̀ ń bá ṣe yẹn àwọn tó jù mí lọ lọ́jọ́ orí ni tó o bá ti lọ bá àwọn tẹ́jọ jẹ́ sàwáwù ṣe tó o bá bí ọmọ tí àwọn ọmọ ẹ bá ti ní progress ju ti àwọn ọmọ wọn lọ wọn ò lè bẹ ṣe relationship yẹn kò lè last tí o bá wà nílé ọkọ tó o bá sí nílé ọkọ relationship yẹn kò lè last tẹ́ bá jọ marry tó bá dáa fún ẹ jù wọn lọ relationship yẹn ò lè last tẹ́ bá jọ kò sí tẹ́lẹ̀ jọ ṣe tó bá ti jẹ́ pé o ti jù wọn lọ tí àwọn ọmọ tí ẹ bá ti ṣáájú tí wọ́n lọ sílùú òyìnbó relationship yẹn ò lè last o tó ọmọ tí ẹ bá wà nílùú òyìnbó títí wọ́n bá sí nílùú òyìnbó at least kanu tí wọn kó tẹ̀ wá nílùú òyìnbó kò lè last o má rò pé gbogbo èèyàn tó ń wẹ̀ nínú ẹ̀ dùn sí ẹ má gbé wo má tó bá ti gbé ara léèyàn ìwọ gangan ni kú máa pa tó bá ní kíkó ayé pààyàn example ẹ̀ rí lórí social media kí ni mo sọ fún yín example ẹ̀ rí lórí social media àwọn kan wà láyé tó jẹ́ pé tó bá ti rí wọn tó o bá gbagiri lé o máa kú kí ni mo sọ fún yín tó o bá ti gbagiri lé o máa kú torí pé ńgbà tí wọ́n bá lé ẹ títí tí ọ̀tá yẹn ò bá rí ẹ mú á lọ wá èèyàn kúnra láti lè make sure pé o ṣubú sẹ̀ tó o bá fi ọ̀rọ̀ tó ń lọ lórí social media tó o bá fi ṣeré mọ̀ yí pé ìwọ o máa ò ní pẹ́ kú bí mo ṣe wà yìí mo ń kọ́ ọgbọ́n tí màá fi lé àwọn ọmọ mi lé lọ́wọ́ ó ní mò ń kọ́ lọ́wọ́lọ́wọ́ lórí social media mo fi Ọlọ́run búra ẹ̀rù èèyàn bà mí ó jẹ́ ẹ̀rù èèyàn bà mí ohun tó ń ṣẹlẹ̀ lórí social media lọ́wọ́lọ́wọ́ báyìí ó jẹ́ kí ẹ̀rù èèyàn bà mí orin tí Alhaji Àyìndé kọ tó ní mo ráyè mo sá fáyé o mo ráyè mo sá fáyé ẹ̀rù ẹ̀dá mà bà mí ibu ni rí ọmọ àdámọ̀ ẹ̀rù bàbá mi o ibu ni rí ọmọ àdámọ̀ ẹ tí mo rí yẹn mo ráyè mo sá Ọlọ́run ló sọ pé Ọlọ́run ló mọ orúkọ tó dáa o kó tó sọ pé ayé làáyé ń jẹ́ o ṣé ẹ rí àwọn orin yẹn ẹ mọ̀ pé irú bí tèmi gbé ilé olórogún mo gbé ó jẹ́ kí n rí ẹ̀kọ́ oríṣiríṣi mo tún ṣàwọn nǹkan ẹ̀kọ́ sí báyìí àwọn orin yẹn gbogbo àwọn orin yẹn ṣe ń wá sí brain mi Àyìnlá Ọmọwúrà Yusuf Ọlátúnjí Haruna Ṣọlá Barrister Kollington Sunny Adé Obe nínú ilé wa o lè wá tì ẹ máa wọ rẹ́kọ̀dù ayé àtijọ́ yẹn tó máa ń níhò yẹn ibẹ̀ ni tálàjì bá kírun tán báyìí tó bá já sí láàárọ̀ èyí tó bá bá orogún kan mu ló máa fi sí èyí tó bá bá ìwà orogún kan mu ló máa fi sí gbogbo àwọn olórin yẹn mo mọ̀ wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan àwọn orin mi mo lè ti gbàgbé but mo ní wọ́n brain èyí tó bá mú ìwà ẹnìkan ló máa bá lọ ayé láyé ń jẹ́ wàá rí ọ̀rẹ́ ẹ̀ tó believe pé ọ̀rẹ́ ẹ̀ lẹ́ni ẹ̀yin tẹ́ máa ń kó ọ̀rẹ́ yẹn ṣe ti rojú ayé àbẹ́rẹ́ ṣe ti rojú ayé àbẹ́rẹ́ ẹyọ kan náà sanwó bá pẹ́ kíní kan fa kíní kan yẹn kí ni mo sọ fún yín ẹ ti ń rojú ayé àbẹ́rẹ́ níta gbangba kéèyàn bá ẹ fà tí bó ṣe ń rí lẹ́yìn fún ẹlòmíì nìyẹn o wàá kàn rí pé ọ̀rẹ́ ẹ̀ gangan á dẹ̀ dúró lórí pé yes àfi tó bá wálẹ̀ tí ò bá rí ogun yẹn jà á tún kó ẹlòmíì á tún lọ gbé mọ́ra sẹ́ẹ̀ pé yes àfi tó bá wálẹ̀ tẹ́ bá wà láyé àwọn aṣọ tí mo fi wọ̀nyí gbogbo aṣọ tí mo fi wọ̀nyí bíbá 55,000 ní 55,000 àwọn aṣọ yìí tó bá wà láyé tó bá rí pé ò bá rí pé ò kọ́gbọ́n ó máa bá tiẹ̀ ń wájú tó bá ti mẹ̀dá tó ń bá ṣe tó bá ti mẹ̀yàn tó ń bá ṣe tó bá ti mẹ̀dá tó ń bá ṣe tó bá jẹ́ni tó ra dà ní kọ́ máa pè mí owó ẹyọ kan náà sanwó ẹjọ́ owó ẹyọ kan lẹ́ni yẹn sanwó if she is the one calling me
she paid for one. You understand? Tó bá ti rí ayé, tó bá ti rí èèyàn láyé yìí nígbé ayé ẹ̀ tó ń gbé, tó bá ti rí èèyàn tó ti rí ọ̀rẹ́ ẹ̀, bó jẹ́ ọ̀rẹ́ ẹni tó ti rí ọ̀rẹ́ ẹ̀ tó ti jẹ́ pé gbogbo nǹkan ẹ̀, ìjọ́ tó bá ti rí ọwọ́ ẹ̀ báyìí, tó bá ti rí pé gbogbo nǹkan tó bá ń ṣe láyé báyìí, tó bá ti rí ọwọ́ ẹ̀ nú ẹ̀ tó ti gẹ̀ẹ́tì ẹ̀ báyìí, tètè sá fún onítọ̀hún. Kí ni mo sọ fún ẹ? Tètè sá eré fún onítọ̀hún, ká ẹ sá eré. Ẹ wo bí àwọn èèyàn ṣe máa ń gbé nǹkan, bó ṣe máa ń twist nǹkan, ẹ rí bó ṣe ń twist nǹkan, ẹ wo tán bó ṣe ń twist nǹkan, ẹ bó ṣe ń twist nǹkan. Àwọn tí ò sí níbi ìgbà tí wọ́n ń sọ̀rọ̀, nígbà tí ọ̀rọ̀ ẹni tí wọ́n mú tán fẹ́ mú má pọ̀ yìí, àwọn tí ò sí ń bẹ̀ rárá, wọ́n ṣe wá dìde, wọ́n wá kó ara wọn jọ láti lè rí pé ẹnìkan ìṣe àfi tó bá ṣubú, láti lè ṣe kíni, láti lè rí pé kíni àfi tẹ́ni ìbá ṣubú. Kí lẹ̀ ń bá ká? Kí là ń bá ká? Wọ́n ní bí kulé ò pani ni, tòde ò lè pani. Wà wá rí pé nígbà kan ó ti ṣe nǹkan kan fún mi rí, wò wá rí tẹ́ ẹ bá rí ń sìn, àwọn ó ti ṣe nǹkan fún mi rí ńgbà kan ni. Ó ti ṣe nǹkan fún mi rí ńgbà kan. Bí kú ilé ò pani, tòde ò lè pani, aráyé ẹ gbọ́. Àwọn tó ń bá ní jẹ, àwọn tó ń bá ní mu, àwọn gan lọ̀tá ẹni, ọmọ aráyé kan pa. Má má gbẹ́kẹ̀lé wọn, má má gbára lé wọn, má má fọkàn tán wọn. Ọmọ aráyé kan pa, ẹnu wọn lọ fa, ẹnu wọn lè jẹ. Èmi ò bẹ́ lẹ́nu méjì ṣeré mọ́. Mo rí yín tẹ́ ẹ tiẹ̀ ń lọ gbé fídíò níbi tí mo ti ń sọ pé nìkan dọ́tà mi gbà kan. Mo rí yín ṣẹ̀ṣì lálà ni. Ẹ má lálà rè mí mọ́. Àlàkílẹ̀ wa ńlá. Ohun tí ò lè ṣe é ṣe nìyẹn. Àlà tí tẹ́ ẹ̀ ńlá yẹn, gbogbo nǹkan tẹ́ ẹ̀ àzùmù yẹn, gbogbo ohun tó ti ọ̀rọ̀ àná yẹn, kò sí ẹ wò kẹ́ àníkà ìṣe lóògùn kò lè ṣe mọ́, kò lè ṣẹ mọ́ ní Jésù. Wo ẹ ńlá ẹ̀ ni. Ẹ lọ gbé gbogbo ohun tí mo sọ. Ibi tí mo tiẹ̀ ti pọ́n ilé àbí mo sọ pé dọ́tà tí mo ti ń ṣe dọ́tà tí mo rànjú, ẹ lọ gbé wá. Ẹ fi ń dara yín láàmú ni. Mo sọ fún àwọn kan lẹ́nu àwọn màmá olóòṣà, ẹ rọ màmá olóòṣà tó wà láǹkan bíbá yìí. Kí ni àwọn màmá yẹn sọ pé mo èdè báyìí, mo ṣe ni mo mú pé ẹ gbà mí o. Àwọn fájìgì jígí débi ẹ gbà mí, fájìgì jígí wá mi débi ẹ gbà mí o. Àwọn màmá yẹn débi, mo kúnlẹ̀ yín, àwọn màmá yẹn wọ́n gbàdúrà fún mi. Wọ́n gbàdúrà fún mi, mo pé màmá, ara iná ní láti bo síbo. Àwọn olóòṣà tí mo ń ṣe kínní, àwọn ò ṣe èèyàn burúkú. Obanla abiyamọ ní ẹ̀. Àwọn ìyá ìwà arajà lọ́wọ́ mi lé mi. Kò kí ń ṣe nìkan. Olórí wọn gan ló tẹ̀lé wọn wá. Màmá yẹn ní láyé àwọn wọn láwọn oníṣe. Wọ́n ní mo rí àwọn tún máa ń kó wọn. Wọ́n náà tún máa ń kó wọn. Pé mi rí báwọn ṣe máa ń kó wọn kiri ọjà ni. Pé because abiyamọ náà àwọn gbọ́dọ̀ ṣe bí. Àwọn onírọ́ ni àwọn èké ló ń tẹ̀lé wọn yẹn. Àwọn èèyàn ń ṣe wọ́n wá ń sọ oríṣiríṣi mọ́kàn wọ́n báyìí. Lẹ́nì àwọn pásítọ̀ ti wá dájú, àwọn ìyàwó pásítọ̀, àwọn tó ní ṣọ́ọ̀ṣì, àwọn mùsùlùmí. Lẹ́nì ẹ mọ sórí àwọn aláàyá family tí mò ń sọ tí mò ń ranjú. Lẹ́nì bàbá Kọ́lá tí mo sọ pé lé àwọn bàbá Kọ́lá yìí la máa gbà pé ẹnìkan wà ní Sunday, àwọn bàbá Sunday, bàbá pupa tó ń ṣe wẹ́dà wọ́n ti wá bí lẹ́nì. Lady aṣọ tí lady yẹn bá wa rà ń bíbà, àwọn ọjà tí lady yẹn rà, lady tó lọ yẹn tó gbé àwọn sísá tí mò ń kí wọn tọ́mọ mi rí yẹn, màmá ẹ̀ tún sọ orúkọ mi, màmá ẹ̀ ń gbà màmá ẹ̀ ní márùn tànà ìyá wọn, torí kékeré márùn tànà àwọn ìyàwó ilé márùn tànà náà ń pè mí. Ọjà tí àwọn ènìyàn bá mi rà mo fi Ọlọ́run búra is over 1 million naira lẹ́nì. Àwọn torí náà tó bá ń ṣe nǹkan àwọn kan máa wù ẹ́. Kí ni mo sọ fún yín? Àwọn kan máa wù ẹ́. Ìyá ẹ ọjà táwọn ọmọ ìyá ẹ bá mi, ọmọ ìyá Sunday, ọjà tó bá mi rà over 1 million naira tí mo ní tẹ bá tí kò ní bàbá Òkèlọ́lá, ilé kan wà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Sunday, ilé tí ẹ máa gbàbẹ̀ ẹgbàlẹ́ ẹ̀yìn ẹ̀dọ́lé bàbá Kọ́lá, ilé tó wà ní bàbá Òkèlọ́lá yẹn, ibẹ̀ iwájú lé yẹn àwọn fámìlì ẹ̀ náà arajà lọ́wọ́ mi. Ìgbà tí mò ń júwe ara mi náwọn yẹn gẹ̀ẹ́tì mi pé Latifani náà ṣe wá gẹ̀ẹ́tì pé kíni náà wá bá mi rajà ń bí. O ò lè má dánú lé ibi tó ti wá káwọn èèyàn tó ò bá dá wọn ò lè rántí ẹ̀. Ọmọ wọn wá ń connect, àwọn wá ń pera wọn, àwọn èèyàn wá ń wá, àwọn aráàfọ̀ wá bí gan because mi ò júwe ara mi tó yẹn rí. Ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Ibi tí mò ń lọ ní pé ẹ̀yin èèyàn wá tí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media tí o ò bá kẹ́kọ̀ọ́ o ò lè gún mọ́. Má fara lé èèyàn, má gbára lé èèyàn, má sọ̀rọ̀ ẹ fún èèyàn.
tó bá fẹ́ ṣe nǹkan lọ́la má sọ wàláì má sọ fún èèyàn tó bá fẹ́ ṣe nǹkan lọ́tùnla jẹ́ kán rí i pé o ṣe ẹ wo bọ́n ṣe fi ọ̀rọ̀ ọmọ yẹn ẹ wo bí tán ṣe gbé gbà wọ́n announce ọmọ yẹn ti bímọ ìyá ẹ̀gbọ́n lòun latest grandma everybody immediately tí mo ti rí pé Canada báyìí mo ti mọ̀ páwọn èèyàn wa kan tí mo ti pè náà ẹni mọ́mì àǹtí àbúrò táwọn èèyàn ti sọ fún mi pé kí n má wọrí ọmọ yẹn ò tí bímọ pé ẹ má wọrí a máa jíjó onílù yẹn torí pé mo mọ̀ pé ẹni yẹn mo mọ̀ ẹni tí mo mọ̀ pé àwọn ìka ibi yẹn wọ́n kó ara wọn jọ láti yàjọ irọ́ lórí ọmọ yẹn tẹ́ ẹ bá wo gbogbo nǹkan tí wọ́n sọ lọ́rọ̀ ṣé ó yọ àbí ó yọ ẹ wo ìgbónára ẹ wo bí gbogbo ẹ̀ ṣe ń lọ ẹ wo bọ́n ṣe ń pariwo ẹ wo bọ́n ṣe ń ranjú ẹ wo bọ́n ṣe ń ṣe ẹ wo bí ìgbà bí ìgbé kí ló dé wọn ẹlòmíì tún ṣe títàn tún lọ gbé nylon silicon jáde pé pépà silicon lọmọ yẹn gbé sínú ẹ̀yin èèyàn ẹ máa tèkì nǹkan easy láyé yín kò ń ṣe gbogbo nǹkan tó ń ṣe nínú àwọn èèyàn dùn sí o tó bá rò pé gbogbo nǹkan tó ń ṣe nínú àwọn èèyàn dùn sí mo fi Ọlọ́run búra wàá ti kú kí ni mo sọ fún yín wàá ti kú àwọn tèmi súnmọ́ àwọn tí máa ń ṣe àwọn tó súnmọ́ mi àwọn tó jù mí lọ ni torí kò síbi tèmi lè dé kò síbi tí máa dé tí wọn ò ní envy mi láti ilẹ̀ mi ni wọ́n máa envy mi àwọn èèyàn máa envy mi gan torí kò sí nǹkan tí máa ṣe bí n bá ti dáwọ́lé nǹkan báyìí everything will work perfectly the way I want it even my marriage people envy my marriage people envy my life people envy the way I do my things tí n bá wo àǹkárá mi nísìnyí tí n bá rò níro àti bùbá èmi àti ẹ tábàjọ ń rìn ìwọ tó rán style wà láì wọ́n máa èmi tí mo rán àti báyìí ló máa wò mi ò dẹ̀ rán style because the way I will put it on máa ń put nǹkan mi hàn bí ìgbà tó jẹ́ pé mo ju nǹkan tí mò ń ṣe lọ tí n bá dẹ̀ wọ pàǹdà mi yìí máa ń wọ̀ tó jẹ́wọ́ tó wọ góòdì wà tún wò mí tó bá ti rí ara ẹ bẹ́ẹ̀ tó bá ti rí ara ẹ bẹ́ẹ̀ tó mọ̀ pé kò sí nǹkan tó ń ṣe láyé táwọn èèyàn ń fi ẹ tètè múra kó bẹ̀rẹ̀ sí gbàdúrà o má dẹ̀ jẹ́ káwọn èèyàn mọ nǹkan tó don't let anybody know your next step tó o bá ti jẹ́ káwọn èèyàn mọ next step ẹ Ọlọ́run á máa fi àwọn ọ̀tá ẹ̀ á máa fi ẹ́ fún wọn báyìí ẹ wò gbà tí ọmọ yẹn ṣe kan tó gbé kinní jáde àìmọye ẹlòmíì gan tí ò ní kíkú ewu ọmọ torí wá ẹlòmíì àwọn pé kí ni tó ti wá tó gbà yẹn ni ṣó ti tó gbà yẹn ni kò tí ì tó nà ṣé wọ́n lo bá a ka date ṣé wọ́n lo ní date ẹ wo gbogbo àwọn tí wọ́n súnmọ́ Ìyábọ̀ gbogbo àwọn èèyàn tó ti rí báyìí everybody ṣáà gbogbo wa gọ̀ ṣáà máa ní Fúnkẹ́ náà gọ̀ ní gbogbo àwọn èèyàn everybody ló ń kí because everybody wọ́n bá ṣe pẹ̀lú ọkàn kan wọ́n fi ìfẹ́ yẹn hàn ẹ tún wá wo bí ilẹ̀ ṣe mọ́ láàárọ̀ immediately táwọn èèyàn rí pé baby shower náà ṣe pẹ̀lú baby shower náà àwọn èèyàn tún kí lọ bí that is what we call natural love ẹni táyé bá ń fẹ́ kò ní àbùkù lára òun mo fẹ́ kẹ́yìn èèyàn kan lọ mọ̀ ẹ lọ gbé jẹ́ ẹ bẹ́ẹ̀ bá gbé jẹ́ ẹ máa fúnra yín lórúkọ burúkú lọ ni inú àwádìí ẹ̀dùn pẹ̀yìn jẹ ẹ̀ ń bá wa bọ́ ṣe ń fún ilẹ̀ ń jẹ́ ẹ gbéra yín síta àwọn èèyàn tó fi kò tí gbogbo everybody kò tí ì séèyàn tó pé ó ga everybody love ẹ̀ náà ni pé wọ́n ti rí ọmọ yẹn inú àwọn èèyàn wá dùn pẹ̀lú ẹ̀ o ò ní ìdí wọ́n ń fowó ṣe wọ́n ń fi ẹnu ṣe wọ́n ń fagídí ṣe o ò lè fi kò sí nǹkan tó o lè po kí o bá sórí social media báyìí kó o má lè èmi ni this èmi ni that èmi no kò sẹ́ni tó lè fúnra ẹ̀ lórúkọ o ò lè máa hèlì ara ẹ̀ people will hate you kí ni mo sọ fún yín people will hate you kò dẹ̀ sí èèyàn kan tó ètò ẹnìkan bí ìwà ọmọ ló máa mọ̀ mọ́ ṣe kí náà ti ń pè òkè gbé àbáná ṣe ń pè wòye ìwà kálukú ni àwọn aṣọ 55,000 ni ìwà ẹni tó bá show pé you are this people will show it to you tó bá ní ọmọ dáadáa ní people will show you like ọmọ dáadáa dẹ̀ ní o tó bá ní ọmọ burúkú ní àwọn èèyàn máa pẹ̀lú ọmọ burúkú tó bá ní ìwọ ni kí ni orúkọ tó bá pẹ̀rọ ẹni but by the time you come to this place tó fẹ́ káwọn èèyàn mọ̀ pé I'm this èmi ni mo ṣe báyìí èmi ni mo ṣe báyìí by the time tó bá ti ń gbé sórí àwọn èèyàn máa dìgì pé ok ẹni ní èmi ni mo kọ́kọ́ ṣe nǹkan báyìí àwọn èèyàn máa dìgì pé ṣé tòótọ́ ni people by the time tó máa rí pé you are telling lie people will tell you pé no irọ́ ló pa he is telling lie who is he nígbà táwọn kinní kan ti bẹ̀rẹ̀ who is he nígbà tí èèyàn kan gbé sórí kan jáde tó lóun àtẹnìkan dárúkọ artist kan tó lóun ìṣẹ́gbẹ́ ní industry ọkùnrin ni nígbà tẹ́ni yẹn gbé jáde àwọn kan lọ gbé story ẹ̀ jáde people will dig your life for you ohun tí social media wà fún nìyẹn ohun tí news wà fún nìyẹn people kí ni mo sọ people will dig your life for you tó o bá lè ti wà tó o bá ti mú àwọn nǹkan kan táwọn èèyàn bá ti rí ọwọ́ ẹ̀ nínú nǹkan kan you understand táwọn èèyàn bá ti rí ọwọ́ ẹ̀ nínú nǹkan kan just stay
táwọn èèyàn bá ti sọ pé bó ṣe rí rèé torí ìwọ news tí wọ́n sọ yẹn àwọn kan mọ̀ jù ẹ lọ news tí wọ́n sọ àwọn kan mọ̀ jù ẹ lọ ṣé nǹkan tí mo sọ yẹ yìí so ẹ jẹ́ kí gbogbo wa tí everybody bá ti wà láyé tó bá ti ń jókòó ara ẹ tó jẹ́ pé ọmọ ẹ ẹ̀yin kan wà tọmọ yín bá ti gba admission báyìí ló máa ní ọmọ mi ti gba admission in fact kí ni mo fẹ́ jẹ́ kó lọ mo fẹ́ kó lọ sí Canada èmi náà ti fẹ́ kó lọ Canada ẹnìkan ni mo fẹ́ kó bá mi ṣe in fact mo ti sanwó ọ̀rẹ́ ẹ tó jẹ́ pé ọmọ ẹni tó sọ̀rọ̀ ọmọ ẹ fún ẹni tí wọ́n rojọ́ fún yẹn ọmọ ẹ ò fún ní ayọ̀ ọmọ ẹ ò fún ní dùnú ìwọ dẹ̀ ń sọ tiẹ̀ pé ọmọ mi nísìnyí kíníkan ọmọ yín kọ́ má rò pé ọmọ ọ̀rẹ́ ẹ ni ọmọ tiẹ̀ ni ọ̀rẹ́ tó máa ń pe ọmọ ẹ̀ ní ọmọ ọ̀rẹ́ tó máa àgípa ọmọ yín ọmọ mi àwọn tó máa ń ṣe yẹn àwọn tí number one àwọn tó jẹ́ pé Ọlọ́run ti gbàdúrà àwọn méjèèjì bọ́lọ́run bá gbàdúrà àwọn méjèèjì tán àwọn kan wà ìwọ tó ò ní tó wọn wọ́n á tún ṣe lára ẹ̀ tó o bá ti bá ẹ̀dá wà tó jẹ́ pé ẹ̀dá onílára rẹ̀ kò sí nǹkan tó ti mọ̀ pé onílára lélẹ̀ má bá ṣe let me tell you tí n bá bá ẹjọ́ kò sí tí n bá rí pé nǹkan tó ṣe lọ́kàn mi nǹkan tí wọ́n ṣe yẹn dájú tèmi lọ tí n bá ti ń rí ẹ tí mo rí pé kílé tó ti ń wò mí pé kíní tó ti rí pé nǹkan tèmi yẹn tí mo tún ṣe yẹn ló tún envy yẹn irú èèyàn bẹ́ẹ̀ máa ń sá fún wọn ni mo ti sọ story mi fún yín bí mo ti sọ fún yín mo ti ní ọ̀rẹ́ kan ọ̀rẹ́ mi yẹn kọ́ lọ́n kó wà pẹ̀lú ẹ̀ nǹkan kò ṣe wà àbúrò ẹ̀ mo ṣe di lẹ́nu ọjọ́ mẹ́ta ayi àjọ law school ni story tí mo sọ àjọ law school ayi beautiful gan ó fine jù mí lọ kọ́ ní kéèyàn fine ó fine because òun fine òun ò ní pimples ó fine dáadáa but tá bá fẹ́ lọ sí school tá bá fẹ́ ṣe inter sports tí n bá múra tán ó máa sọ fún mi pé Latifa aṣọ yóò fine ìtòwẹ̀ yóò da ìmádẹ́ change á wà fún ní best dress ó wá di yíyá yẹn ọ̀rẹ́ mi tí mo sọ ayé alámàlà gbogbo èèyàn ló mú ọ̀rẹ́ mi ni àjọ lọ school ó wá di yíyá yẹn ìyá sílé ó wà lóṣòdì aṣọ ló ń ta lóṣòdì ọ̀rẹ́ mi ni ló wá di yíyá yẹn bá a ti ṣe lọ ayé ni Latifa aṣọ yóò fine wọ́n dẹ̀ ti bá mi rán style mo ní bí mo ṣe máa wọ̀ nìyẹn kó fà mí nínú ó fà torí láti lé ní ìyá àbá gbogbo tí wọ́n pẹ́ àlàáfíà aṣọ yìí fáyọ aṣọ yẹ́dọ̀ ọ̀sìn mi wà lọ́dún náà lọ bí mo yẹ débi sọ ká máa lóní Latifa mo ní ohun tí máa wọ̀ nìyẹn mo tún láàgò mọ́ lọ́dún náà lọ mọ́ ìmíràn àgò ránṣẹ́ sí mi látẹ̀kọ̀ ẹ mọ̀ pé fọ́ọ̀lì mi gbé bọ̀ mọ́ mi gbé mu ṣàtìjáde mi mo tún láàgò mọ́ lónìí orí bó ṣe ń filẹ̀ mo ṣe máa wọ̀ nìyẹn a bá lọ skul bá ṣe lọ ló ń bínú sí mi lọ mo ní ìwọ̀ mo ì máa dé skul nìyẹn bá ṣe dé school báyìí aṣáṣe task pàṣẹ èmi ni mo gba bed dress lọ́dún náà lọ mo ti máa ń gbọ́ sílẹ̀ nu ó máa ń gbà mọ́ mi lọ́wọ́ máa ń gbọ́ sílẹ̀ nu ó gbà mọ́ mi lọ́wọ́ ọdún tí mo yarí ọdún yẹn mo gba bed dress ó máa hàpù láàrin èèyàn rẹ̀ náà tó jẹ́ pé nígbà tó bá fẹ́ ṣe nǹkan ẹ̀mí inú yín tẹ́ bá fẹ́ ṣe nǹkan tọ́kọ ẹ̀ máa ń kẹ́ṣe kan wá ní ọ̀rẹ́ mi wo èmi kàn máa sọ fún ẹ mo fẹ́ yẹ ilé advice kan mo fẹ́ tó bá lè gbọ́ tèmi irọ́ ni tó bá lọ gbọ́ ikú pa ẹ́ tó bá ti ní ọ̀rẹ́ tó ń sọ àṣírí ẹ̀ fún ó máa dì ẹ́ mú báyìí ni ó máa dì ẹ́ mú kó kọjá ẹ̀ ni o kò sí èèyàn kan láyè tó máa ní pé kó ṣáájú òun kọjá tó bá kéèyàn 100 jọ 100 adì la máa fi rí èèyàn méjì adì la máa fi rí èèyàn méjì tó máa reason tó fi jẹ́ pé ó so difficult kẹ́ tó tẹ́ bá máa rí ọmọ ìyá tọ́lọ́run ti gbàdúrà wọn tẹ́ bá rí ẹni tó jẹ́ ẹ̀gbọ́n wọn kó tó help ẹni tó àwọn àbúrò ẹ̀ ọ máa ń fàdé ẹ̀lẹ́ gan-an reason ni pé tó wọ́n mọ̀ pé táwọn àbúrò òun bá lówó lọ́wọ́ ju òun lọ ayé àbúrò òun bá dájú tòun lọ òun ò ní lè control ẹ̀ àwọn míì wọ́n máa wò pé táwọn àbúrò bá ti dájú òun lọ wọ́n máa fowó yẹn ṣe bákan sóhun ohun tó ń fà tẹ́lẹ̀ omi òfin help àwọn àbúrò ẹ̀ nìyẹn ó wá ápè kò jẹ́ olórí ilé a máa wò pé you understand àwọn èèyàn tó ń help àwọn àbúrò wọn wọ́n pọ̀ ẹni tó máa help àbúrò ẹ̀ pé ó yá èmi náà fẹ́ kábúrò mi ṣe dáadáa wọ́n pọ̀ ohun tí òye mú sọ̀fíù ni pé ayé tá wà yìí gbẹgẹ́ gan kí mo sọ fún yín ayé tá wà yìí gbẹgẹ́ gan níbi tí ayé tó jẹ́ pé ìwọ máa rò pé ìwọ ń ṣe dáadáa ni bọ̀ ọlọ́run ìwọ fúnra rẹ tó ń ṣe dáadáa yẹn ìwọ yẹn ayé wọ́n máa dìbò pọ̀ báyìí wọ́n dẹ̀ máa fẹ́ gbé ẹ̀ ṣubú o tí understand tó bá understand ayé wàá mọ̀ pé ọlọ́run orúkọ tó dáa lóòótọ́ kó tó sọ pé ayé láyé ń jẹ́ ayé dẹ̀ láyé máa jẹ́ lórúkọ Jésù ayé ò ní fi ayé wọn èmi àti yín ẹni tó máa ń rí ogun láyé tó máa ń escape through lẹni tó bá ń ṣe dáadáa ọkùn ẹ lọ́lọ́run máa fi sán fún ẹ àtinú ẹ ọkùn ẹ lọ́lọ́run máa fi sán fún ẹ àtinú ẹ tó bá rò pé wà ń pò kàn àwọn kan wà wọ́n fẹ́ tiẹ̀ ṣubú
wọn ò fẹ́ kó tiẹ̀ kó wọ́n fẹ́ máa control ayé ẹ̀ gangan ṣùgbọ́n wọ́n fúnra rẹ̀ tó bá ti jẹ́ fúnra ra Ọlọ́run ló mọ bó ṣe ń ṣe fún kálukú Bíbélì mi pé gan-an ní á san fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ ó máa wo pé èèyàn kan wà láyé tí ò ní jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ ó máa jẹ́ kó o lo àlìmọ́kọ́rí kó ọgbọ́n kíní jọjú bẹ́ẹ̀ lọ ó máa jẹ́ Ọlọ́run mi tà sí kò fẹ́ irọ́ kò dẹ̀ fẹ́ àtànjẹ kí ni mo sọ fún yín kò fẹ́ irọ́ kò fẹ́ àtànjẹ àwọn aṣọ 55,000 àìmọye lórí social media yìí àìmọye òjò tó ti rọ̀ tílẹ̀ ti fà mú àìmọye àwọn táwọn èèyàn ti follow lórí social media yìí tó jẹ́ pé níní àṣewà yìí tẹ́ ẹ bá wọrí page wọn lẹ́nìí wọn ò lè post kan 100 like àìmọye àwọn èèyàn bẹ́ẹ̀ because when the time tí wọ́n bá ti rí pé kíní àwọn èèyàn máa get òótọ́ ọ̀rọ̀ orí àwọn èèyàn ò burú ojú àwọn èèyàn ò dẹ̀ fọ́ lẹ́yìn àwọn ẹ̀dá kan tó pọ̀ yẹn pé a kàn dá wọn gẹ́gẹ́ bí ẹ̀dá onílara there are some people that will fight you they will fight you like bí kò kú kò má exist mọ́ but tó bá ń ṣe tó jẹ́ pé ìwà ẹ̀ lọ́lọ́run máa fi kẹ́ ẹ ní gbogbo ọ̀nà kí ni mo sọ ìwà àyàn lọ́lọ́run fi ń kẹ́yàn ní gbogbo ọ̀nà regardless of any sweet talk any sweet mouth any sweet story anything tí o lè gbé wá fún wa lórí social media kò sí ohun téèyàn lè gbé wá lórí social media àwọn tó gbọ́n jù wá lọ ló pọ̀ jù àwọn tó mọ̀ tọ̀rọ̀ ló pọ̀ jù kí ni mo sọ fún yín àwọn tí ò ń ṣe léte èèyàn ló pọ̀ jù àwọn tí ò kì í ṣe ìkà ló pọ̀ jù ṣé ẹ rí ẹni tó ń ṣe ìkà wọn tóbi ṣiṣẹ́ wọn ò pọ̀ wọn ò léèyàn wọn ò lẹ́nu tó bá ṣe rere láyé gbogbo ibikíbi tó bá ń dé wàá máa bá àánú pàdé àwọn èèyàn people in the kí ni wọ́n máa wò pé ẹni people will love you for who you are kí ni mo sọ fún yín people will love you for who you are tó o bá ti ń post láyé ẹ orí social media tó ń post tó post family ẹ tó post ara ẹ tó o bá ti rí ará àdúgbò ẹ àwọn èèyàn ará àdúgbò ẹ tó jẹ́ èèyàn ládùúgbò ẹ tó rí èèyàn tó máa comment èèyàn tó mọ̀ tó jẹ́ ará àdúgbò ẹ gangan tó jẹ́ àwọn tó ẹjọ́ ń gbé tó o bá ti rẹ́ni tó lè sọ dáadáa ń pa ẹ you are nobody in the world. Do you think up I post on social media? Do you think I post it for people around me to commend me? Tí n bá ti wá àwọn post, tí bá ti rí post mi, tí mo ti wá àwọn aládùúgbò mi, tí mo rẹ́ni tó wà bí ilé kẹta wá bíbá, ilé kẹrin ṣọ́ọ̀bù mi, tí mo ráwọn èèyàn tó wà àwọn ọmọ kiri báyìí, tí mo ráwọn èèyàn báyìí, wo àdúgbò bí tí mò ń gbé, tí mo ráwọn èèyàn tó ń comment, tí mo rí àwọn ìmáàmù mọ́ṣáláṣí ní under post mi, ládùúgbò mi. Which means I'm still stable. Tí mo rí ará àjọ mi nínú church mi, which means I'm still doing good. Kò kí n ṣe pé fún ẹ̀yin tẹ́ wà lórí social media tẹ́ ẹ̀ mọ̀ mí délédélé my post meant for people around me if they can't commend me I'm nobody in the world. Táwọn èèyàn tó súnmọ́ ẹ tọ́wọ́n bá ti lè commend ẹ tí wọn ò lè sọ dáadáa pa ẹ you are nobody. I hope see when you have time just find time anybody bóyá o kàn lọ sí airport kẹ́kọ̀ọ́ ní akàn wá àwọn ọmọọṣẹ́ Alizi cargo kan àwọn olóṣìṣẹ́ London Alizi rè if you can't see like 4-5 people tó bọ́ sa tó máa nọ́gà wà nìyẹn ìyá wà nìyẹn tó máa san pa àwọn ilé ayé tó yẹ kéèyàn máa gbé nìyẹn ìgbé ayé tó yẹ kó máa gbé nìyẹn ìgbé ayé tó yẹ pé tó wà á tún sọ pé nílò òyìnbó ọpẹ́lọpẹ́ lágbájá lórí àwọn ọmọ mi àti nǹkan mi àbí ìyàwó mi àbọ́kọ mi if you can live your life to that no o ti gun kiri kọjá ewé tó bá wá ń sọ̀rọ̀ káyàn máa sọ̀rọ̀ ọmọ mi ọpẹ́ ó wá ṣẹ́ mínísírì mo yẹ ohun tí mi mọ̀ mínísírì mi ì mọ̀ wọ́n rí màá dẹ̀ ń rí mọ̀ mi ò mọ̀ wọ́n kò di kí n mọ̀ ẹ́ kò dìgbà tí n bá mọ ẹrù jẹ tó ṣú ẹ́ kí n tó ràn ẹ́ lọ́wọ́ tí n bá ti lórí ọ̀fẹ́ I will do it tí n bá lórí ọ̀fẹ́ nìkan ni and we are talking of when we are saying ní kọ́ máa sọ̀rọ̀ pé wá ṣiṣẹ́ ẹ wo Ìyábọ̀ ẹ wo gbogbo àwọn tó wà ní industry mi ò rí ibi tí ò ti ní impact tí wọn ti táwọn èèyàn ti mú impact tó ń sọ pé Ìyábọ̀ ẹ sọ ní gbogbo entertainment industry ẹ sọ tí àwọn èèyàn ti ní impact we are not talking of kákan jókòó ká máa sọ trash no we are not talking of instigators we are not talking of àwọn tó jẹ́ pé you will see it in them pé yes kìíní ìgbọ́dọ̀ fọ́ lójú ó gbọ́dọ̀ no ojú wa ò fọ́
ara nǹkan kò ṣe wá. Look at it. Láàrin ìjọ mélòó ìjọ ìná dé kìíní kéèyàn kan ní ẹni tó ń gbénu Canada gan kò lè ṣe baby shower kérò pọ̀ tó bẹ́ẹ̀ yẹn. Ẹ lọ wo kíní baby shower ọmọ yẹn. Baby shower ló ń ṣe fọ́mọ ẹ̀, òun kọ́ ló lóyún ọmọ ẹ̀ ní pé ó yá baby shower ọmọ mi ẹ̀yin tèmi. Ìjọ tó bá jáde láyé ẹ̀ báyìí ó dé inú ìlú kan ó wá lọ fẹ́ okay I want to see people around me. Tó bá rí àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn máa kí rẹ kú oríire. We have seen many speakers tó jáde tó jẹ́ pé tó bá ṣe kínní ẹlòmíà ló ń fẹ́ ṣe birthday wọ́n á celebrate ẹ̀, ẹlòmíà jáde wọ́n á celebrate ẹ̀. Ẹ wá worú àwọn èèyàn káwọn èèyàn wá náà wọ́n lóyún kọ́ náà bímọ àbá wọn fẹ́ ṣe nǹkan fún ọmọ àwọn kan wá jáde. See how people are celebrating people. You are not the one to tell us I'm this and that. Ó máa gbé síra wọn ni. You can't see nǹkan kan ṣo téèyàn bá ọ ní wo tó bá ti ń ṣe nǹkan tó bá ti lè máa gbé sẹ́gbẹ̀ẹ́ àwọn pé nígbà báyìí òkè èèyàn mélòó mo rí nígbà báyìí ẹni mélòó ló wà nígbà báyìí kìíní kan nígbà báyìí ẹ gbé gbogbo ẹ̀ síra wọn ó jura wọn lọ. See competition yẹn ti tó ó ti jura wọn lọ. Ẹni yóò tóbi kékeré ó gbó sí kọ́ ẹ fi ọ̀pá àwọn ètò wà lẹ́yìn ó jura wọn lọ. Kí ni mo sọ fún yín ó jura wọn lọ. Kí ẹni táyé bá dẹ̀ ń fẹ́ lọ́rọ̀ tó wà lẹ̀ kò ní àbùkù kan lára o. Kí ni mo sọ kò ní àbùkù kankan lára. Share the kind of people around you. Share the kind of people around others. Èèyàn lè máa ṣe nǹkan kó máa fọwọ́ rẹ̀ kó máa bà nǹkan jẹ́ fún rẹ̀ every time. Kẹ́yìn kan máa bọ́ ìsàkẹ́ máa ń ṣe. Ẹ lọ wá bí jókòó sí. The only thing you only need to tell this person is ẹ̀yin èèyàn tẹ́ bá jẹ́ àgbàlagbà tẹ́ fẹ́ máa sòótọ́ ọ̀rọ̀ ẹ sòótọ́ ọ̀rọ̀ ẹ sọ èyí tó jó òótọ́ ọ̀rọ̀ ẹ sọ èyí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀. Àwa mú káwí mo rí bàbá kan tó ṣoṣù ká bàbá anyway láti ilẹ̀ ní àìmọye ìgbà tó ti bú mi ìgbà ní Yorùbá nation kò bú mi. A ti mọ̀ yín tipẹ́tipẹ́ a ti mọ̀ yín ibi tẹ́ ti fẹ́ jẹun lẹ̀ ń wá ìwọ tó rèwó fáwọn ìyàwó ẹ Yorùbá nation orí Yorùbá nation nìyẹn ti kọ́ ojúlé bíi méjì tó kọ́. Ọlọ́run dẹ̀ ṣe ibi tó wà ní kò ń ṣe wọn kò ń pín kankan bẹ́ẹ̀ yẹn tó rọrò ojú ó lé ojú bílíbílí ló gbé ẹ kiri kí ẹ máa lo tọrọ ìjọ tẹ̀yìn àǹfààní yẹn bá ń bọ̀ tàbí bá ń sọ tọrọ ìjọ yẹn nìlú máa rojú ló máa ráyè ní kẹ má rí fífọ́ ráìtì ẹ sọ tọrọ òótọ́ ọ̀rọ̀ nírú àwa sọ báyìí táwọn èèyàn fẹ́ tó ń gbégi máa lélẹ́gẹ́jì mọ́ àwọn èèyàn ṣe àwọn bẹ́ẹ̀ ni orúkọ mi nìyẹn. Ó bẹ́tà kí n jẹ́ ìyá òṣì ó bẹ́tà kí n jẹ́ àràdà lọ́dọ̀ yín ó bẹ́tà kí n kẹ́ ẹ pè mí lóríṣiríṣi orúkọ lọ́dọ̀ yín lọ́dọ̀ Ọlọ́run àti lọ́dọ̀ àwọn èèyàn rere kí n jẹ́ ìyá dáadáa. I'm okay. Èdùmàrè lọ́ba ìyá stop ṣe bẹ́ẹ̀ ẹ má sọ ohun tẹ́ ẹ mọ̀ ṣé ó dáa kí ẹ lọ wá bí jókòó sí ẹ̀wọ̀ ẹ má wá sórí platform tèmi. Don't ever write anything about Mohbad on my page again. Ṣé mo bá yín discuss ìkan rí? Don't bring any Mohbad case wá bí báyìí. Tẹ́ ẹ bá fẹ́ kí n gbé yín ṣépè ńlá. You don't bring Mohbad case to this platform. Mo bá yín treat ìkan rí. Ṣé mo sọ̀rọ̀ Mohbad lọ́dọ̀ yín rí? Alábòsí ni yín. Alábòsí ni yín, ìkà ni yín. Alábòsí ni yín. Ìkà ni yín. Alábòsí ìkà ni yín. Ọ̀rọ̀ tá a bá ń sọ ní ká ẹ jẹ́ á sọ, ohun tó bá wà nílẹ̀ ní ká ẹ jẹ́ á sọ. Ohun tó bá wà nílẹ̀ mi ò bá rojọ́ Mohbad dìbí. Ẹ lọ platform tẹ́ ti sọ̀rọ̀ Mohbad. Kẹ kó rádaràda kúrò. Irú wọn tó bá wà ní school bẹ́ẹ̀ yẹn tó bá rí pé èèyàn kan nu àwọn náà wọn lánàá bolẹ̀ wọ́n á lọ máa lọ kérò jọ láti jà wá tàbíra orí nǹkan tó sọ fún ẹ wọ́n máa lọ máa rán àwọn kan wá gbọ́ nǹkan tó sọ fún ẹ wọ́n máa kérò jà ọ̀lẹ ló ń ṣe bẹ́ẹ̀ ẹni tó bá ti dìvìtì ló ń ṣe bẹ́ẹ̀ ẹni tí ò rí nǹkan kan sọ ló ń ṣe bẹ́ẹ̀ ẹ kó rán dandan yín kó lórí pláfọ́ọ̀mù mi má wá bí o orí mi lọ́dọ̀ Mohbad rọ́rọ̀ Mohbad lẹ́nu mi. Alábòsí dédé yìí sọ kí n bọ́ síbí kí n máa sọ ohun tójú mi ò tó mo ti sọ fún yín mi ò lè sọ ohun tójú mi ò tó kí lẹ fẹ́ tí n bá máa sọ ṣé fámìlì tí ò múra wọn tó jẹ́ pé àwọn fúnra wọn tara wọn síta ṣé àwọn èèyàn bẹ́ẹ̀ ni máa jà kí ni yóò jà kí n tèmi ti gẹ́ alára òru ẹni fokó dọ́mọ ẹ̀ àti ìyá tó fòbò bí ọmọ ẹ̀ àti fámìlì they are selling themselves out and you want me to be ta ni mo fẹ́ support inú wọn. They don't preach rubbish to you. Ìwọ gan ni alábòsí.
ọ̀rọ̀ lẹ́nu abiagba ni ẹ abiagba ni mí dalérú ẹlẹ́nu sọ̀rọ̀ dalérú ọmọ òfò ọmọ rádaràda ọmọ ìyá rí ó bú ẹkún ọmọ ìyá rí ó bú ẹkún àṣírí ọmọ irú ẹ̀ làwọn ń sọ ni ìwọ ló fẹ́ máa control platform mi orí ẹ̀ bàjẹ́ orí Mohbad ṣọ́ọ̀bù mi rí àbúrẹ́ bí Mohbad kan bí orí mi lọ́dọ̀ òun rí àbúrí ẹ̀ bàjẹ́ ẹ lọ sọ́nbi tẹ́tí discuss ẹ̀ èmi la bí àgbà sọ̀rọ̀ àmúbá ń sọ̀rọ̀ Mohbad bí ni àbó ń ṣe èrè ẹ̀yin ò lè burúkú yìí abatẹnijẹ́ ẹ̀ tí pọ̀ tó ẹ máa wẹ̀ lọ October ní kóòtù máa tó bẹ̀rẹ̀ iṣẹ́ Nàìjíríà ẹ̀yin èèyàn October ní kóòtù máa bẹ̀rẹ̀ ẹ jẹ́ everybody lè ṣe bó ṣe mú kọrí ẹ̀ kankan tẹ́yìn ṣe kínní kóòtù ó dọ̀ tó bá ẹ rí i pé tó bá ti sí kóòtù bá máa bẹ̀rẹ̀ báyìí ẹ rí i pé géèmù á tún change wọ́n mọ nǹkan tó ń ṣe gbogbo ọmọ nǹkan tó ń ṣe fi wọ́n lẹ̀ ẹjọ́ máa ṣe bó ṣe wù wọ́n ta ló ráyè tí yín bí báwa ṣe wà ń bí báwa jókòó lórí ìgbà tí Priscilla máa bímọ ni aláyọ̀ làwa ń bí Priscilla dẹ̀ máa bí láyé àtàlàfíà tí nǹkan kò ní ṣẹlẹ̀ àbúrò mi ìyá bọ̀m̀bọ̀ ẹ ava ẹ tún máa rí mi sí wọ́n ti gbé narrative mi jáde oní narrative náà ni àwọn oní narrative sọ ni 55 láṣọ yìí ebi ọ̀rọ̀ yẹn má wá sórí platform tèmi ọmọ làwa ń kó ń bí àwa dẹ̀ ń ṣàyọ ọmọ ń bí ni à ń ṣòdojú ọmọ ẹ̀rín làwa ń sàṣe fún ẹ ti ráwọn aṣọ yìí fún ẹ̀ dáadáa bí velvet ló wà nù 55,000 ni ó dúró ló dẹ̀ fẹ́lẹ́ anybody ló lé 55,000 lọ́pàá márùn ó mú já láàárọ̀ yìí ojoojúmọ́ là ń fọjà tuntun sára ojoojúmọ́ là ń fọjà tuntun sára àwọn òwà bíbá àwọn arojọ́ rẹ̀ dáradára ẹjọ́ rẹ̀ dáradára ń sìn iṣẹ́ kan yín lára náà ni ẹ̀rí iṣẹ́ kan ní iṣẹ́ kan lára tó ranjú iṣẹ́ kan lára lè wá ranjú lójoojúmọ́ àwọn àtajà ń bì ní ẹgbọ́jà jáde kò sí tó máa ṣe anybody ẹ̀yin èèyàn tèmi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ fún yín ẹ má fara wa àwọn èèyàn má ṣe gbára lé wọn ọ̀dàlẹ̀ ni wọ́n má ṣe gbẹ́kẹ̀lé wọn wọn ò dá ó ti dìwà wọn ó ti dìṣe wọn ó dẹ̀ ti mọ́ wọn lára mọ́ ni ó ti mọ́ wọn lára iṣẹ́ wọn ìwà wọn ni kán bọ́ta kán bà tẹni ẹlẹ́ni jẹ́ kán sọ̀rọ̀ ẹni ẹlẹ́ni láìda kí wọ́n bà ayé èèyàn jẹ́ ìwà wọn nìyẹn my brother my sisters ẹ jókòó ara yẹn ẹ máa wò wọn ẹ má rí wọn ayé tán wá nìyẹn ṣùgbọ́n wọn tó bá mọ̀ pé wáyé eré gbogbo àwa tá a wáyé eré yẹn aṣọ ọrùn mi 55,000 ni gbogbo aṣọ tí mo kó lónìí ẹkíní 55,000 ni gbogbo ìyọ́ tó ti mọ̀ pé ayé eré ló wá yẹn tó dẹ̀ mọ̀ pé ayé àlàáfíà ló wá yẹn máa gbégbé ayé ẹ kó máa fi lọ́ta ẹ lójú má jẹ́ kó mọ next step ayé ẹ tó bá ti mọ next step ayé ẹ o ò ní ṣe wọ́n máa fà ẹ lọ́wọ́ sẹ́yìn ni ká ní wọ́n mọ pé ọmọ yẹn tí wọ́n bá mọ ìrìn àjò ayé ẹ ni wọn kò ṣe nǹkan tí mo sọ yẹn wọ́n rí oyún ṣe bọ́n ní ọlọ́mọ yẹn ò lè lóyún wọ́n ní kinní kan ẹ̀rí ọmọ ọkọ ẹ̀ tún gbé oyún ó tún fi wọ̀nyí gẹ̀ǹgẹ̀ gbé wá ó yà kó sínú àwọ̀ yẹn àwa ti wà bí lágbé orí èdè àbúrò mi tó gbá sí mo kí ẹ o jàre ẹni bá àbúrò mi ṣe ń da stab mi àbúrò mi ló ń da stab mi yẹn ó ní ṣẹ́ẹ̀rí 55,000 àwọn kan àwọn ò ní fẹ́ kó ṣoríire ìka ẹ̀dá ni wọ́n ọlọ́run ti dá wọn níkà tó bá lọ dìde tó bá lọ fi next step ẹ̀ wọn ọ̀tá ẹ̀ o ò ní ṣe they will not allow you to do it. This is what I always say. Anybody that cares to listen, I always tell them, Sherry, iṣẹ́ mi láàrin ẹgbẹ́, láàrin ọ̀rẹ́. Kó gbogbo ẹ̀ síbí kọ́ ní láńgbé orí ebè. Aláwa ti gbé láńgbé. Bọ́dá àdìsá ló gbé ilé wa lájílété. A mọ̀ pé ilé wa lé oko. A ti gbé láńgbé wa jáde. Àbúrò mi tó gbá ski. Ẹ̀rí adéjọ́, ó ń dà mí star ni. Àbúrò tèmi nìyẹn. Kéèyàn wá lábúrò. Ẹ lọ wo àwọn ilé. Ẹ lọ wo wọn bí tó ń gbé. Káì wá ní wọn ṣe èèyàn. Kó láwọn àbúrò mi, kó láwọn ọmọ ìyá mi ń ṣe èèyàn. Wá sáré àwa ti ṣiṣẹ́ nígbà tó yẹ ká ṣiṣẹ́ a ti ṣàánú nígbà tó yẹ ká ṣàánú torí ẹ̀ la ṣe sáré kiri torí ẹ̀ ní bùkátà mi ṣe bíà ẹ̀yin kan máa dé ní social media máa sọ story fáwọn bí story wo lẹ fẹ́ sọ fún wa ń bí báyìí tó jẹ́ story tuntun ayé wa mo kàn máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ẹ̀ lè rí nǹkan kan sọ nípa ayé tèmi tó máa sọ wá ní eléré burúkú ọba ńlá yẹn ajẹ́kù olóṣèlú èwo ń bẹ̀ ta lẹ rí mọ́ mi rí láńgbé orí ebè ìbéè ní ìgbàdo bọ̀dá àdìsá kó wá láti gé ẹ ti gẹ́kẹ́lẹ́ ìfẹ́ jóná bá lè ṣe ẹ ti gbọ́ ọ̀rẹ́ ṣiṣẹ́ tẹ́ gẹ́gẹ́ bá dúdú níwáyé ẹ rí láńgbé orí ebè ìbéè ní àwa ti gbé ó ta sánsán
ayé tá à ń jẹ́ Nàìjíríà yìí kí ló kàn wá ẹ gbà. oyin ti sùn má sọ ìgbésí ayé ẹ fún yàn tó bá ra rẹ̀ tó fẹ́ kọ́lé gan tó bá rí pé ọlọ́mọ ìyá tó mọ̀ pé o gbọ́dọ̀ fàṣírí ẹ̀ má sọ fún tó bá lára ẹ̀ má sọ fún tó bá ti mọ̀ pé onílára ni má sọ fún your next step don't tell anybody ẹ rí ìwọ kọ́kọ́ pretend fún àwọn èèyàn bí ìgbà tó jẹ́ pé nǹkan kan ń ṣe ẹ àní mo sọ fún yín ní industry wọn yẹn ẹ rí àwọn tó jẹ́ pé ara ti ń ta wọn fún nǹkan tí Ìyábọ̀ ń ṣe tó jẹ́ pé wọ́n ti ń bínú ìgbéga ẹ̀ irú wọn kò ń pẹ́ wọ́n ti lọ tún lọ lọ́mọ àwọn ti bí nìyẹn ìmí ẹ̀dẹ̀mọ̀ ohun tó ń bá dẹ̀ ti rí èèyàn bóyá ó jàjà rí èèyàn bí èèyàn bí méjì kan tó jàjà bóyá àrẹ àmà máa lé kankan àrẹ àmà máa lé sórí 55,000 ẹ̀yin tèmi ẹ má wò wọ́n kí mo sọ fún yín ẹ má wò wọ́n ṣé ní ọrùn mi bẹ́ẹ̀ ṣé ń wò yìí ṣé ní 20,000 yẹ́rìn gétí mi 3,000 tẹ́ ẹ bá ti rí àwọn tó ní lára yẹn mo fi Ọlọ́run búra wọ́n ní lára wọn gbóná bí wèrè àwọn tó ní lára yẹn tẹ́ ẹ bá ti rí wọn wọ́n máa ń kérò ìjà ní wọn lè dájà wọ́n máa ń pè wọ́n máa pẹ́ lòmí mọ́ra wọ́n máa pẹ́ lòmí mọ́ra wọ́n máa pẹ́ lòmí mọ́ra Infinity Family wọ́n fún mi ẹ̀rí wọ́n ti fún mi fìlà lórí TikTok ẹ understand wọ́n máa pè àwọn èèyàn mọ́ra láti wá bẹ́ẹ̀ jà ní o láti bá yé ẹ jẹ́ kò sí nǹkan kan wọn kàn fẹ́ rí ẹni ntọ́lọ́n fi jù yín lọ ní pé ẹni tẹ́ ẹ̀ fẹ́ rí yẹn ó lẹ́rùn ọ̀fẹ́ ju ẹ̀yin fúnra yín lọ ó lérò lẹ́yìn jù yín lọ àwọn èèyàn fẹ́ràn ẹ̀ jù yín lọ tó bá wù yẹn lọ bẹ́ẹ̀ bá ti ẹbí tẹ́ ẹ lọ lọ́mọ ẹ tún lọ kú òun bẹ́ẹ̀ ẹ tún lọ kò sí tẹ́ ẹ lè pè ẹni ayé fẹ́ lọ́rọ̀ tó wà lẹ̀ kò lábùkù kan lára ṣé àǹtí oní breaking news ẹ̀yin abiyamọ tẹ̀wà bíbá ẹ̀yin àgbàlagbà tẹ̀wà bíbá wọ́n rè fún ọ̀rọ̀ ta ló fẹ́ kí ayé òun kó dàbí ayé anti breaking news tó o bá ti fẹ́ pé kí ìgbẹ̀yìn ayé ẹ̀ kó dàbí ìgbẹ̀yìn ayé anti breaking news ẹ̀nà wọ́n bá fẹ́ ṣe. ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ pé Ọlọ́run o ṣàánú mi o mo fẹ́ kí ayé mi kó dàbí ayé eléte ayé yìí àti gbogbo ìgbé ayé ẹ̀ àti àìnífọkànbalẹ̀ yìí tọrọ ẹ̀ fúnra ẹ̀ tọrọ ẹ̀ fáwọn ọmọ ẹ̀ eléyìí pọ̀ ó ti pọ̀ jù ẹja tó tọrọ fúnra wa kéèyàn máa gbogbo ibi tó bá dé báyìí tó bá ti wá gbogbo ibi tó bá wá dé báyìí kó kàn bó sí èèyàn lásán ẹ̀yin èèyàn ẹ̀ ń wo fídíò ẹ bá ti ń wo àwọn kọ́mẹ̀ntì kiri ẹ lọ máa wo kọ́mẹ̀ntì kiri ibi tó gé orúkọ yín sí àníkà ẹ lọ máa wo kọ́mẹ̀ntì ẹ gbàgbé wọn ọ̀rọ̀ ètì kọ́ lélẹ́yìí àfọ́fà ni àfọ́fà tó lè ó ní fracas backup èèyàn yè báwo ni àfọ́fà àti olè ló wà lọ́rọ̀ lẹ́lẹ̀lẹ̀ àti àìṣòótọ́ àtàṣejù àti irọ́ àbí kéèyàn jẹ tó jẹ́ kó tún ba tẹni jẹ́ a ní èèyàn bá yàn ẹ̀ ń bá tẹ̀yàn jẹ ó ń parọ́ ó láfọ́fà irọ́ yìí wá ní irọ́ yìí ní irọ́ bàǹtìbàǹtì báńkúbáńkú ẹni tẹ́ ẹ̀ torí ẹ̀dà gúrùpù jọ torí mi mú kí ẹ̀gbọ́n kan tó ní ẹ̀dá gúrùpù jọ gúrùpù tẹ́ ẹ̀dà jẹ́ ọmọkùnrin tó ń bá sọ̀rọ̀ tó dẹ́ ẹ lóhùn ìyẹn ń fi mú dẹ́ ẹ lóhùn ni ó dà pé yẹn ó smart jù ẹ lọ kó o lè mọ̀ pé ẹni tó kọ́ṣẹ́ fracas wọ́n kọ́ nínú iṣẹ́ tó jẹ́ ó kọ́ ẹ̀kọ́ yẹn ó máa win yẹn ẹni di ẹni ta ohun mi wò lórí gbé jáde rí ó lè rógun tí wàá gbé jáde tó rò mọ̀ pé ìyá ẹ lójókòó ó gbé wà ìfẹ́ràn mi ń ṣe èdè torutoru ká máa bọ́ jókòó ká máa ṣépè ká máa báwọn èèyàn kí n máa ranjú kò nídìí ọjà mi fáwọn ta ni ta ló ṣẹ̀ ní ká lè mi àti ẹ̀jọ́ lọ́rọ̀ ìjà tèmi ni mò ń jà ní tó kàn èmi àtèèyàn ni mò ń jà gbogbo àwọn tí mò ń bá fà lórí social media tèmi ni ìjà ara mi ni ó jẹ́ ní tó pa wá pọ̀ tó bá dẹ̀ ti dẹ̀rọ ẹjọ́ máa fèsì wọn tó bá ti ká ṣe kínní máa fẹ́ nìyẹn lẹ̀ ìjà tèmi ni
mo sọ fẹ́ nìkan máa tẹnìkan ọdún méje lèmi àti Esabod fìfà ọdún méje 7 good years ọdún méje. nígbà máa dúró ní China kò sí èèyàn kankan tó sọ fún mi mo dìídì sọ ni mo rí vision báyìí fún ara mi nobody tells me tí n bá dẹ̀ parọ́ Ọlọ́run mi mo sọ mo ní mo rí vision ni ẹ̀yin kankan mo sọ vision yẹn fún yẹn tẹ́ close mo ní mo rí vision yẹn ni bí mo lè ṣe rí vision yẹn mo fi kò sí níta ìlẹ̀gbẹ̀ wá kí ni báyìí nìyẹn sọ anything torí èèyàn kì í èmi ò ń wá mi ò ń ṣàbùtì wí asán ohun tí mo rí tí ò ń ṣe òru ọ̀sán àárọ̀ mo ti jẹun tán mo ti mu tíì mo ti ṣe nǹkan tí mo fẹ́ ṣe tán bí mo ṣe jẹun mi tán báyìí tí mo gbórí mi báyìí pé oògùn tí mo bí mo ṣe lo nǹkan tí mo lò yẹn mo mu ginger mo wá ń retí pé bóyá ó máa gbọ̀n mí gbẹ kí n lo toilet tó lọ bí mo ṣe báyìí ohun yẹn kàn gbé mi lọ ni then that was when I saw the vision and I came out I told you from China ni mo ti sọ mi ní ká Esabod má bòrò kó bú mi bọ̀ sí mi ní bá sọ nǹkan mọ́ mi ó sì I saw it from China bí wàhálà àkọ́kọ́ mi nìyẹn torí mo ní mi ò ṣe nǹkan kan mọ́ báwo ni wọ́n ṣe ó mọ̀gbà kébì àtẹ́yìn bẹ̀rẹ̀ tí ẹ kàn lọ́mọ ni tí gbogbo yín kàn lọ́mọ ni 7 good years lèmi àti Esabod fìfà 7 years ìgẹ́ta àgbà tí Facebook fún mi ní memory video mo wo video yẹn mo ní mo wo gbà tí mo stop 7 good ọdún méje ká lè mọ̀ pé Ọlọ́run mọ nǹkan tó ń ṣe tí bá ní mi ò ṣe nǹkan nobody talk to me èmi fúnra mo bára mi sọ̀rọ̀ and the spirit it's only spirit I was led by the Holy Spirit ẹ̀yin tí mo sọ story yẹn fún tí mo sọ àlá yẹn fún most of you ẹ rí pé tòótọ́ ni nǹkan tí mo sọ nígbà tó Ọlọ́run máa bá mi fi kíní yẹn múlẹ̀ tó máa fi ìtumọ̀ kíní yẹn múlẹ̀ lórí celebration birthday mi last year àwọn kíní kan gbé kí lórúkọ kíní kan kíyè sára almost bẹ́ẹ̀ mi àti Esabod ṣe rí nínú kíní yẹn gbé síta I saw it ìjọ ẹ̀rọ Ọlọ́run bá mi meanwhile I have told you I'm not going to fight Esabod again. So anybody you can manipulate next year. Bábí kẹ́ ṣe wáyé kẹ́ ẹ sọ kábí kẹ́ bú mi ní dáná kí anybody wá lórí social media kó bú mi ní dáná torí mi ò ní interest mọ́ mi mo ti jókòó mo ti rọwájú mo ti rẹ̀yìn mo ti gbé tọ́ọ̀tù mo ti gbé sósì ó yà àtọ̀tọ̀ síra wọn mo fi Ọlọ́run búra rìn kó 50 million lẹ́bàá cash káyín àríyàn kan kó pè mí kó ní Obanla 50 million rẹ̀ cash pé kéde àti ẹtúndọ̀ ṣe ó di báà náà ṣe ń pè ó doró di kò sí tó lè parapọ̀ mọ́ toró ti gun kiri kọjá ìwé ó ti ṣe àwọn nǹkan tó yẹ kéèyàn ṣe fẹ́ni tó bá ṣe dáadáa sí you are desperado ó ti wà desperate jù you can kill me because of the truth tí mo kàn sọ jáde you show me the bitterness to hide from me for long time tí mi ò dẹ̀ mọ̀ tell me then show love every time I came here every day to show love I came here every day mi ò ṣe báyìí rí ikán yẹn lọ́lọ́run fi ń ṣàánú mi lọ́lọ́run fi kó mi yọ ikán yẹn because ìwọ ti rò pé orúkọ àti ìkíní kan ìjà àwọn ọmọ ìṣẹ̀ ń bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àwọn ìjà ó ti rò pé orúkọ you use the name you use everything ó tiẹ̀ tún sọ fún mi ó ló máa fi mi oníwà fi mi tajà ó ní you will strip me naked ó ní you make sure o kó mi kúrò lórí social media not like that èmi máa jẹ́ kí o mọ̀ yìí pé orí social media kò sẹ́ni tó lè lé mi kúrò bẹ́ẹ̀ ṣé o tún wá rí ọjà tí mò ń ta yẹn Ọlọ́run mọ̀ ló jẹ́ kí irú ọ̀rọ̀ báyìí kó ṣẹlẹ̀ sí mi ló jẹ́ kí nǹkan tó ṣe yẹn kó ṣe sí mi Ọlọ́run fẹ́ fi àjùlọ wọ̀n ẹni sórí tó bá ti ń na gbogbo èèyàn lẹ́gbàá ká lóun lọ gbé èèyàn lẹ́gbàá kó máa nà wọ́n kòbòkò kó máa ké sórí mi òbókò ẹ̀ ò lè kàn mí torí gbogbo nǹkan tí mo lè fi bẹ́ẹ̀ pò ló wà lọ́wọ́ mo fi Jésù Kristi lọ èmi ò ń ṣe ní tó lè alẹ̀ mọ́ Nàìjíríà gbogbo mọ̀
ó lè sáré mọ́ nínú ìgbà ó lè fi àjẹ́ nídìí ọjà tá a lè jọ ń ta ìwórógbò torí ìwórógbò la jọ ń ta ìwórógbò lèmi àti ẹjọ́ ń ta ó lè fi ẹ̀jẹ̀ mi kò bó pé wà lọ́wọ́ tèmi èmi máa kó gbé háì háì sọ fún àwọn èèyàn ẹ kó má pòsì mi mọ́ kí ni mo sọ kó má pòsì mi mọ́ kó má ti ń pòsì mi tó ń bú mi wọ́n ṣe ń bú mi yẹn enigun ò ní dákẹ́ ní ìrìn dákẹ́ ó máa sọ ni bóyá onífolójú ni o orúkọ tó ti ẹni name tó bá pè mí ẹ fi woman yẹn lẹ̀ ẹ má sọ̀rọ̀ ẹ̀ mọ́ sọ fún wọn kàn fi mí lẹ̀ but wọ́n má ti continue láti torí mo mọ̀ ẹ́ bó ṣe ń ṣiṣẹ́ mo mọ̀ ẹ́ oní gbogbo àwọn fake profiles ẹ tó fi ń bú àwọn èèyàn péèjì ẹ kan tó yóò dẹ̀ jẹ́ kíní kan èdè wa yẹn mi ní fẹ́ sọ torí mi ò ta péèjì yẹn mi ní ta péèjì ẹ yẹn ìwọ gbọ́n mọ̀ pé wọ́n lò ní péèjì yẹn ìjọ tí n bá sì ń rojú mi ń bẹ̀ má máa wá fún ẹ àdè máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé onírọ́ ni ẹ́ manipulator ni ẹ́ ìka ẹ̀dá ni ẹ́ abatẹnijẹ́ ni onílara ni ẹ́ o rò pé irú àwa báyìí o rò pé a máa ké mi èmi Ọbanla Elizabeth mo fi Ọlọ́run bá kò sẹ́ni tó lè fìyà jẹ mí Ọlọ́run ò tí ì dẹni tó lè fìyà jẹ mí torí Ọlọ́run fúnra rẹ̀ ò jẹ́ fìyà jẹ mí Ọlọ́run tí mo sọ kò tí ì lè dá mi ì tí rẹ̀ tó lè fìyà jẹ mí n tó lè fìyà jẹ mí nínú mo níṣẹ́ mi tí mo ń ṣe tí mo máa ní ìjà ara mi mo tún wá jẹ́ ẹni tó wà contented tí n bá wọ àǹkárá mi ní ìsìn máa ṣàkọlọ ni ṣó ráṣọ tí mo wẹ̀ mo sọ pé mo wọ designer rí láti China máa rà lẹ́nu abúlé 50 RMB ni kò pé 12,000 naira máa rà wọ́n lábúlé ni n bá dẹ̀ wọ̀ mo dẹ̀ máa fi ṣakọ n bá ti fi táìtì mi gbé mo náà táìtì lóríṣiríṣi ọlọ́mọ ẹ̀kí táìtì wọn nù wọn ayé mi àtàwọn jíǹsì bẹ́ẹ̀ bá rí jíǹsì olówó láǹdì mi èmi kàn ní mo rà bọ́dá àdìsá ló rà fún mi tí aṣọ bá ti kọjá 50,000 tó ti ń jìyẹn máa sá àwọn aṣọ kékeré máa rà tó mi gbọ́dọ̀ kọjá yàrá mi bí wọ́n ṣe ń ṣe ṣóyè dọ́tà mi ti ń pè mí sísí nọ́ọ̀sì ó ti ń pè bọ́mọ ẹ̀dẹ̀ ṣe ń pè ó yẹ ń pè yẹn ó lè yẹ kó ní nǹkan tó fẹ́ gbà ní kí mo sọ fún yín bó ṣe ń pè yẹn ó lè jẹ́ nǹkan ló fẹ́ gbà wọn ò bí mi ré kí má dà ló ẹ mọ̀ tí ọmọ mi ń gba bọ́ tó fún bọ́ bọ́ọ̀sì lóṣù náà máa ra nǹkan nísìnyí fẹ́rẹ́fẹ́ ọpẹ́lọpẹ́ ẹ̀gbọ́n yẹn ọkùnrin yẹn ìyẹn ló ràn wá lọ́wọ́ díẹ̀ lórí ẹ̀ ẹ bá mọ ìtàn ọmọ school sàn international student ẹ lọ calculate ẹ bí gbọ́dọ̀ fara mi wé yín ẹ bí òun jẹ àgbàgbọ́ ọ̀yá àjùṣà ló kọ àbọ̀rọ̀ àtòkò wa àgbàgbọ́ yẹn wọ́n bá ti fi mineral sí wọ́n ti rí òtọ̀tàn ìníyàn ó bá jẹ́ alólòkèlè nínú tí ò ní wọ́n gbé ara wa lọ nígbà wọ́n yà mi kí wàá rí mi kí wọ́n á gàgà Chinese restaurant kí máa ibi pé mo ti bí mo ṣe wà lọ pẹ̀lú owó òkè ike ọjọ́ kejì wọn á ní wọn rárá àkì ẹ ní sórí burúkú ní ìwé ayé tí ẹ̀yin èèyàn mi ojú òní fi ẹni dààmú ẹ̀yin èèyàn wa ẹ máa wẹ̀ ìtẹ́ bá ti ń rìn o ẹ máa wẹ̀ ìtẹ́ bá rìn I don't know she's only close to you because she want to get information on tani ẹ gbọ́ ní tẹ́ bá ṣàkíyèsí ìjọ tó máa bú mi níbà ìjọba náà ẹ rí kó jà gbòjà tá à ń jà yìí ogun wo ló ń jà tí máa bẹ́ẹ̀ jà tá mo fẹ́ máa bẹ́ẹ̀ jà jà ẹ̀ èmi ò fura bẹ́ẹ̀ bá fura nílẹ̀ ṣe sára Ìyábọ̀ Òjó nígbà Ìyábọ̀ Òjó èmi ò fura àbí ṣé mi sọ mi báyìí pé Gistlover blog family mi mo sọ náà pé Gistlover blog ọmọ mi sàn mi mo sọ ìjọ kan náà ni Gistlover blog èmi àti Gloria Onoṣe woman ṣé Gloria Onoṣe tó wà ní presidency gbà yẹn ìjọ kan náà ni wọ́n blog wa èmi ní kọ́mẹ̀ntì èpè ju tiẹ̀ lọ táìmù ensars nítorí ẹ̀ nǹkan ẹ̀ pokùnso àdẹ̀ǹgbọ́tà àdẹ̀ǹjọ́ àwọn òmò pé wá manipulate ni ẹ sábọ̀ freedom side fighter sister mi ọ̀rẹ́ mi senior sister mi senior friend not sister senior friend ọ̀gá mi ní entertainment industry ní ẹ sábọ̀ mo kí yín o jàre Yawale wọ́n lè wà in the house ẹ rà mà ẹ kó rajé gbogbo ajé mọ́ ọ̀tà wọ́n ló respect ẹ sábọ̀ wọ́n yóò ṣe báyìí fẹ́ sábọ̀ mo respect ẹ sábọ̀ ṣé mi àti ẹ sábọ̀ jẹ́ gbẹ́ni
bá jà ní olóṣèlú ló dà wá pọ̀ ìní èjìyà yòó ṣẹgbẹ́ mi ìyẹn kọ́ ni mo bá yín sọ ìgbà yòó ṣẹgbẹ́ mi ẹgbẹ́ bá jù mí lọ́mà lójú mi lọ́jọ́ orí wọ́n yóò pọ́n bú mi ó bọ́ kọ́ mi mo ṣe ń bu lójoojúmọ́ ń pẹ́lẹ̀ pé mi àti Esabod pọ̀ láti lẹ̀ gbogbo yín mọ̀ òṣèlú ni ṣé ìbá gba bí Esabod àgbà bò mí ìyẹn náà rí náà wọ̀ náà wá fi wọ́n ṣe fọ opportunity yẹn lọ́ọ̀tì wọn wọlé àdẹ̀jàmọ́ nìyẹn ẹni báwọn kò pokùnso ní ìbáyọ̀ kankan jàmọ́ lórí social media níbi ìbáyọ̀ ẹni bá máa bá mi jẹ́ máa jà kó kan mi ò jàjọ oníjà àwọn ọmọkùnrin báwo la lè sàn fẹ́ yàrá lẹ́nu kí n tèmi ti jẹ́ ẹni sọ̀rọ̀ ẹ̀ bá ẹja ajá yín ẹ dira yín mú kí wọ́n máa torí ìjà oníjà kí n máa gbèpè lórí fámìlì mi yẹn ìyẹn ẹ no ẹ sún síwájú wá mú kìíní wá tíṣù káràtà ṣépè fún mi lórí ìpá àṣẹ kìíní lórí àjàjọ oníjà kó tún wá jẹ́ kí n kàn tiẹ̀ advice ni o kó bá jẹ́ nìyẹn gangan ló tún wá dúró pé àwọn ọmọ mi ẹ̀yìn èèyàn ọlọ́run má jẹ́ wọ́n ṣe máa ń ṣe nìyẹn ayé òní ti bí ọmọ mú wa ẹ̀ka ẹ̀yin bá jẹ́ pé dúró tì í jẹ́ pé bí ọmọ gan ló ti fẹ́ ti bí ọmọ ló fẹ́ ti mú yín ilé èèyàn bẹ́ẹ̀ yóò fẹ́ wọn yóò fẹ́ pa yín ni ẹ̀yin bá ti jẹ́ bí ọmọ yín ló mú pé ọmọ tó ó má báyọ̀ jà láti fèsì ọmọ ẹ sá sẹ́yìn dànù kí mo lọ fún yín sá sẹ́yìn ìka tó bá tọ́ símú òun ni òfin romú tí wọ́n máa ní ẹ ìka tó bá tọ́ símú òun ni òfin romú tí ẹ gbé kan wá lẹ́ẹ̀kan kó gbé wá kó ní ìtúwọ̀ ti ṣe ọmọ alẹ́ nìyẹn tiẹ̀ wá ṣe wọ́n ní kò bóun ẹni ẹ bú ẹ rí òun náà sọ sí ẹ rí àbí fine lẹ́ẹ̀kan gbégbò mi wà mi ìwọ ló wá ń gbogbo gbà lójoojúmọ́ yìí wọ́n bá tiẹ̀ bá mi sọ̀rọ̀ sórí mi dàrú ni this my face ní Nàìjíríà this is my face àwọn tó ń bá mi tó ṣàánú dénú rẹ̀ wọ́n máa bá wí èmi nínú sáàpù bẹ́ẹ̀ yẹn orí mi ò pè ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹni tó bá ti lè bá sọ̀rọ̀ ó gbọ́rọ̀ tó bá ní godfather godmother ìníkan kìnìkan tẹ́ ẹ̀ ti lè bára yín sòótọ́ ọ̀rọ̀ kẹ́ ẹ gbọ́ ẹ jẹ́ nǹkan kan lójú ara yín kẹ́ ẹ ẹjọ́ kórí burúkú síwájú ló ń jẹ́ bẹ́ẹ̀ kí kálukú jọ mọ̀nà lé ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ kò ń ṣe pé ká máa pọ̀ kiri ilé kí kẹ́ máa gbé irọ́ kẹ́ máa lè sòótọ́ ọ̀rọ̀ ọmọ mi bá ṣe nǹkan tí yóò da ẹ̀dá sẹ̀ríà fún un bẹ́ẹ̀ náà bá ṣe nǹkan tí yóò da ẹ̀dá sẹ̀ríà fún un àbẹ̀wò sáfù sẹ̀ríà ìjọba a máa dúró ni ṣùgbọ́n ṣáà gbogbo ìkún ìta ìrìnà ẹ̀yìn èèyàn tẹ̀ ń kọ́ńplé ní ìjọba Nàìjíríà náà kò rí bẹ́ẹ̀ ní Nàìjíríà òfin kan ní kí police station kan tó ń kọ́ ọlọ́pàá gbẹ̀yàn 24 hours ó wà station òfin ò fa ìgbà ẹ̀yà ọ̀gbẹ́ni ẹ̀ lọ sí court but tó ní pé kò sí court kóòtù máa di October tó tún bẹ̀rẹ̀ ní ọdún tàwa ó di October kí kóòtù tó bẹ̀rẹ̀ ní Nàìjíríà so tó bá mú kálukú ló lè ṣe before then ẹjọ́ máa ṣe bó ṣe wù kò yẹ yín wọ́n ti mọ̀ ọ̀pọ̀lọpọ̀ lè máa wọ́n 24 hours èmi wọ́n ti mọ̀ pé kò sí court ẹjọ́ ṣe ohun tó máa ṣe ẹ fi wọ́n lẹ̀ ohun tẹ́ ẹ bá rí ẹ fi bí ọ̀ṣà láì gbò ohun tí mo kàn fẹ́ kẹ́yìn máa ṣe ẹni tó bá fẹ́ràn tẹ́ ẹ fẹ́ ṣe dáadáa ẹ máa bá àwọn èèyàn keep evidence ẹni kẹ́ máa keep jọ ṣó ti yé yín evidence ẹni kẹ́ máa keep jọ torí tó bá yá ní ìsìn ẹ lè máa rí page ẹ̀yẹ mọ́ ó mọ bó ṣe ń tọ́jú ẹ̀ á lọ tọ́jú ẹ̀ ó ti yé yín ẹ má you understand máa gbọ́ yẹn sábọ̀dì ó ní Ọbanla kí ló dé gan hearing my name in your sleep orun òkun yìí dáadáa ni ẹ ti sùn dọ́kan ni kí láyé náà wà lórí social media kí wọ́n gbọ́ sábọ̀dì ǹgbọ́n kọ́mi lẹ́nu àwọn ní ojú òun orun òkun tó orun òkun ṣé wọ́n wà sórí péjì mi ló ń yẹ bẹ́ẹ̀ sábọ̀dì wà lórí péjì mi nígbà tá a ti ń jà pé profile sábọ̀dì wà fi wò mí a máa tán tí mo fẹ́ sọ sábọ̀dì sábà máa gbọ́ Ọbanla ọbalẹ̀ ó ga ṣùgbọ́n àwọn òṣèṣì wa débi ìpè ọmọ òjúrọ́ ọkọ ni ní ọmọ rẹ sábọ̀tò lọ́gbà làjì kan ọmọ náà làjì bàbá yẹn mọ́ fẹ́ bàbá yẹn pa bàbá yẹn sá lọ ni bàbá yẹn sá lọ ni bẹ́ẹ̀ mu àwọn ọmọ kọ́ wà làwọn bá fà á àwọn ọmọ tí wá dá àmọ̀ pọ̀nlé bàbá yẹn làwọn bá fà á àmọ́ wọn mọ wa wá ẹ lọ wá bí tèmi ti gbé ọmọ ẹ sábọ̀dù kan tí mo fi ṣe pé ẹ lọ gbé wa kó ṣẹlẹ̀ rí Ọlọ́run pé mí sì rí bẹ́ẹ̀ táyọ̀ bá wá rí o ẹ lè lọ bá mí sí ẹ rírí káàtì ẹ̀ wà lẹ́ẹ̀ lọ gbé wá sí i ó ti tán mi ìró ó tẹ̀ ẹ̀ sí mi rí àwọn eléyà dẹ̀ fohùn lẹ́ báyìí wọ́n á dẹ̀ gbé fọ́tò ọmọ ẹ̀ lé wọ́n á dẹ̀ rọ èpè ńláńláńlá wọ́n á tún tàgì ẹ̀ èpè tí abiyamọ gbọ́dọ̀ máa gbọ́ sí ti ọmọ lórí ọmọ ẹ̀ wọ́n á dẹ̀ tàgì ẹ̀ ẹ rò pé irú èèyàn bẹ́ẹ̀ èèyàn lè bá ṣe láíláí orí yín dàrú
ẹ̀yin ìyànjá ìjà sí rédèrèdè èmi ò bá fọmọ tẹ̀mí ṣe pàṣípààrọ̀ fún yín wọ́n máa ní kí ló dé kí nítorí pé ẹ pupa kí nítorí pé torí ọwọ́ yín dàbí talangba ní ọ̀rá ọmọ nìyẹn ó jọ mí lójú tó aláì wọ́n jọ mí lójú tó àwọn yẹn gangan lọ láti mi kí kálukú wà lórí ọwọ́ ẹ̀ ojú òní tì ń ló bẹ̀rẹ̀ oríṣiríṣi èpè ta ló ń ẹ ìwọ má wọ̀rì àwọn òwà orí social media máa dán ni ó láwọn ẹ̀kọ́ lọ́pọ̀ lọ́kọ́ ọmọ Babangida àwọn tó kọ́ mọ́ra ètò lọ pé ọmọ Babangida ọmọ northerners lè kó mọ́ra sí i tó máa sweet yẹn ọwọ́ ọmọ northerners ọmọ Yar'Adua ọmọ Babangida ọmọ Buhari ẹ kóra yín jọ nítorí yẹn lè dùn dáadáa wá jẹ́ pátí ẹ̀yà láyàyà ní Nàìjíríà yìí à ń bọ̀ àìpègbè ẹ má ṣe lé lọ ná erin òkè ẹ bá ń pè erin òun fọkàn mọ ẹ̀fọ́ àbá ń pè ẹ máa fọn lọ ká máa wò bí tẹ́ ẹ má bá dé ọjọ́ kẹmọ̀ pé ọwọ́ ọ̀wà ló bọ́ sí ọwọ́ ọ̀wà ló máa bọ́ sí ìwé tẹ́ ẹ kọ tẹ́ ẹ sùn tẹ́ ẹ wó ọwọ́ ọ̀wà ló máa bọ́ sí àtẹnì kínní àtẹnì kejì àtẹnì kẹta àtẹnì kẹrin àtẹnì karùn àtẹnì kẹfà àtẹnì keje àtẹnì kẹjọ ẹ ó jẹ gbèsè kún gbèsè ní ẹ ó jẹ gbèsè kún gbèsè ní kí mo sọ fún yín ẹ má wò ni àwa kí n wò báyìí ẹ̀yin dáadáa fún yàrá mi ní wáyé tún ẹ̀yin mi ti talk I love you mi ní wáyé tún ẹ̀yin ti YouTube aṣọ ọmọ làwọn ń ta o aṣọ làwọn ń ta o gbogbo àwọn tán àwọn ògbówó yẹn ẹ máa gbọ́ ẹni tó sọ pé owó táwọn bá wá rí owó táwọn èèyàn bá ń fún àwọn máa pín fáwọn èèyàn ṣé kò gbowó nìyẹn owó táwọn èèyàn bá fún àwọn á máa pín abẹ́ tí ìgbóhùn yẹn máa lọ wá voice yẹn síta nídìí tí mi fi ń gbé àwọn voice yẹn wá tí mi ò fi ń post àwọn voice tí mi ò fi ń ṣe kíní ní pé tó o bá fẹ́ ja ogun tó o bá fẹ́ win ní ogun o gbọ́dọ̀ dúró tán ni I get nǹkan tó fà á nìyẹn kò jẹ́ kó ní wèrè kó lápótí wèrè bó ṣe wà ní mo fi kò ní àpótí wèrè tó bá yẹ pé bóyá ń ṣe ẹ̀kẹ́ mi náà máa dá nǹkan máa gbogbo àti dàrú nǹkan tí torí máa fàdé ẹ lè rí ojú ẹ lórí platform mi ẹ lè rí ohun ẹ lórí platform mi ẹ lè rí mi ibi tí wọ́n ti ń ṣe kíní kẹrí mi ibi tí wọ́n bá tiẹ̀ ti ń gbọ́ ẹ gbọ́dọ̀ torí ọmọ àwọn èèyàn ṣá ẹ lè rí ibi tí máa ti lọ comment tí ẹ máa rí ọ̀rọ̀ kan tẹ́ máa rí tèmi mú èmi ọba Elizabeth ẹ lè rí ó mo ṣe sọ̀rọ̀ nígbà tí àwọn kan lọ fi orúkọ mi lọ fi comment wọ́n lọ fi comment lórí page yẹn mo fi dáhùn pé wọ́n ti ṣe fún mi lórí kíní ọ̀dọ̀ ẹ sábọ̀dù you understand ìyẹn ni mo rí ẹni tó ti ẹ̀ send kíní yẹn sí mo ní à ṣé ẹ bá máa mọ̀ ẹ lọ kílìkì orúkọ yẹn tẹ́ bá kílìkì ẹ wá wò pé ṣé page mi ní lóòótọ́ oríṣiríṣi náà ti gbá fún àlórí social media kò jẹ́ tuntun sí wa so reason nìyẹn ẹ lè rí mi torí tó bá fẹ́ jagun wàá jagun yẹn tán ni kò ṣe pé kọ́ tí wọ́n á ní tiẹ̀ náà wì kán ní ṣe bí wọn náà ṣe báyìí ẹ lè rí mi kí n dárúkọ ẹ̀ ó fẹ́ bà gbogbo kéèsì yẹn jẹ́ fún èmi ni èmi ò ní dárúkọ mi ò ní sọ̀rọ̀ mi ò ní ṣe kankan torí ó bá ti fẹ́ ja ogun ẹ̀yẹn délẹ̀ ní tó fà á nìyẹn àìjẹ́bẹ́ oríṣiríṣi máa gbé wá fún yín bí ẹ lọ́ máa wò káàkiri níbi tán ti ń play wọn tó lóun fẹ́ kán dẹ́gbẹ́ àwọn náà tó ti dá gúùpù lẹ̀ tó náà fẹ́ mẹ́yìn ọ̀n fẹ́ mú wọn náà máa mẹ́sà bọ́ọ̀dù wálẹ̀ wọn náà fẹ́ mẹ́sà bọ́ọ̀dù wálẹ̀ ibẹ̀ náà lẹ́tí sọ pé owó táwọn èèyàn bá wá ń fún yín ẹni náà wò ó social media wá gbowó yìnyẹn o ẹni tó náà wọn kò lè ní wọn nìyẹn o owó táwọn èèyàn bá ń fún àwọn wọn máa ń kún fáwọn ènìyàn padà abatẹnigẹ onílara ìkà ẹyìn wọn mú síta gan gbóhùn tèmi síta o gbóhùn mi síta ó ń kéré ọjà kiri ní ìsìn wọn àti kéré ọjà fọlọpàá ẹkọ wá káwọn tó gbé gbogbo akiri tooth ṣe yàpẹrẹ fọlọpàá ẹwà gbé wa Alva you love it you love me you don't love me you love me Alva pẹ̀lẹ́ baby àwọn èèyàn ti wà Canada o lẹ́gẹ̀ẹ́ mi náà wọ́n yà bínú lọ Canada àwọn èèyàn ti wà Canada o gbé òkúta àwọn tí láwọ̀ lè lọ ọmọ Canada mu orí mi lè mọ Canada mu ní wọ́n bá mi Canada wà láì fẹ́ kókun so ayọ̀ fẹ́ ṣe máa fẹ́ ṣe bàbá ọgbọ́n mọ̀ pé máa lọ Canada àwọn tó ń mọ̀ ní ọmọ pé máa lọ Canada ní tìbí lọ́sí tìbí bó o mọ̀ o ṣáà rí àbúrò rí máa fẹ́ ṣe dẹ́ndẹ́ yẹ̀yẹ̀ ń jẹ́ yẹn.
ló bá dé Canada báyìí ló bá dé Canada báyìí tó bá fi rí ẹ ní ọ̀sẹ̀ yẹn náà rí ẹ ní ọ̀sẹ̀ yẹn máa fojú ẹ rí máa fojú ẹ rí eléyìí kò bókó tí mo fẹ́ ṣàyè jẹ́ kí n tiẹ̀ ṣe ṣáná mo gbọ́dọ̀ fẹ́ ṣe eléyìí báwo rí ó kù díẹ̀ ìwọ èmi ló fẹ́ fi tajà wàhálà máa fi ẹ́ tajà máa sọ́jọ́ orí ẹ̀ di gbàǹjo àwọn èmi ló fẹ́ fi tajà ó ṣépè fún ọmọ mi àwọn ọmọ mi ni bó ṣe ń dùn mí yẹn mo náà máa dùn eléyìí máa ṣe fún ẹ báyìí pé ayé má ti bí ọmọ mú wa wọ́n fẹ́ ti bí ọmọ mú mi èmi àti ibi ọjà mú ẹ orogún wo ló le jù wo wàá fẹ́ ìjà kù torí ó bá yẹ tó ń bá jà yẹn kò fẹ́ bá ọmọ bá yín jà èmi ló ń bá jà ẹ mọ̀ pé èmi gangan ni kinní èmi gangan mò ń dá gbogbo èmi náà pé mo mọ̀ wọ́n tí mò ń ṣe èmi gangan ló ń bá jà èmi gangan kinní yẹn ń dùn bí mo yẹn ń ṣe gbogbo kinní yẹn ẹ̀yọ́ mi dẹ̀ ti bẹ̀rẹ̀ o ọjà yẹn mi ti bẹ̀rẹ̀ o ẹ má wọ̀rí ọjà yẹn tẹ́ ẹ bá mọ̀ ohun tí mò ń plan ní ìsìn ó yá bẹ̀mí kó ní má bínú kí n fi ẹlẹ̀ bẹ̀mí tètè yá bẹ̀mí tó o bá lọ mú lágídí káàbọ̀ bí ọ̀dì 20 oṣù yìí tí o bẹ̀mí ẹ̀yẹ ìṣáà ìgbé mo sọ fún mi pé kó bẹ̀mí ní ìsìn tó o bá ti bẹ̀mí títí ọ̀dì 20 oṣù yìí tí n bá lọ yọ sí ẹ ó máa dùn ẹ gan o ó máa dùn ẹ gan èmi people ọ̀hún bẹ́ẹ̀mi ṣe kínní nobody dare me èmi ò lè ṣépè fún ọmọ ẹ torí ọmọ ẹ mo ṣe ń wo yẹn lọ́ọ́ máa jẹ mi ìjẹ́ ṣépè fún wọn ṣépè fún ọmọ mi ò wá ṣépè fún mi ọkọ mi bọ́dá àdìsá tí wọ́n gan mọ̀ 350 báyìí lọ́kọ mi ṣẹ́ tó orí bọ́kọ mi ṣe náà wọ́n ń ṣépè fún ọkọ mi ó náyà gan tó ṣépè fún mi ṣépè fún ọmọ mi ó gbé ọmọ mi ó gbé wọn sí kí n dẹ̀ ṣépè fún wọn bó ṣe ń dùn mí every minute báyìí ní mo ń wo nǹkan tí máa ṣe fún ẹ mo ń wo nǹkan tí máa ṣe fún ẹ gan èmi náà dẹ̀ wá ń gbá research yẹn go á dùn ẹ ilé ìtúwò èmi máa dùn ẹ gan èmi people máa ń pè bí ó rò pé mo mọ kàn pé àmì people ni èmi people rè people ni mí máa ń ṣe fún ẹ máa ṣe fún ẹ ní ìjọ ìjẹgbẹ́ ẹ̀bẹ̀ ẹ̀kún ọjọ́ méje bí léra mo máa fi bẹ̀rù ní ìjọ fi ẹ̀ tí bá wá bẹ̀rẹ̀ sí yàn tó bá wá ṣe ọ̀sẹ̀ tó wá ń gbé wá ní stylish ní ìdíjẹ́ ìlú kó o dẹ̀ máa jà mọ́ tó kò bẹ̀ kó o má jà mọ́ má bùyàn mọ́ má ṣe pé fún ọmọ ọlọ́mọ mọ́ kó kó o bẹ̀ gangan nìyẹn má ṣe pé fún ọmọ ọlọ́mọ má oríṣiríṣi láti ṣe má ṣe pé mọ́ má ṣe pé mọ́ lórí social media mọ́ gbogbo ìpè tó ń ṣẹ́yàn inú tó ń fa mi lọ́mọ ṣe pé yẹn wàhálà òní kù èmi máa jẹ́ ẹ lójú máa mẹ́sàn-án kí mo gbàgbá lórí ẹ̀ ṣọ́ra bẹ́ẹ̀ tẹ̀ ló dákọ́ ikú òní pẹ́ni kankan nínú wa lómi àgbàgbá yẹn lókì yẹ ó ní ráyè ọjà yẹn mú ọlọ́run ó wà pé ẹ̀rọ burú jù ó fẹ́ gbọmọ lọ́wọ́ mi ó fẹ́ gbọmọ lọ́wọ́ mi ó lọ́ọ́ fẹ́ gbọmọ lọ́wọ́ mi ó yẹ ọmọ mi gbà lọ́mọ Jésù ni wọ́n ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ mí nìyẹn ó pọ̀ jù fi ọmọ mi ṣépè ládùúgbò èpè táwọn èèyàn fi ọmọ mi ṣẹ́ nítorí tiẹ̀ ládùúgbò èpè táwọn èèyàn fi ayé táwọn èèyàn disgrace mi gan ó wá bọ́ síta gbangba kéèké wọn ni ó wá disgrace mi openly ó wá disgrace openly ó tún bú ìyá mi dáadáa abiyamọ tó dìde tó wò ya etí báyìí tó tún wò gbá ìyá mi ó tún bú gbogbo àwọn àbúrò mi ó náà àbúrò mi ṣe ó tẹ̀wọ̀n tí ìyá àlẹ́ àtó tún náwó fún ẹ ọmọ yẹn tún náwó fún ẹ owó ààrẹ ló fi sun hòtẹ́ẹ̀lì ló fi sun oriental àwọn ọmọ ìyá mi tó níyà ọmọ mi àwọn àbúrò mi tí ò ṣoríire láyé ẹni tí ò ṣoríire máa rówó oriental san àbúrò mi ọmọ ìyá mi ó san owó oriental ó san owó hòtẹ́ẹ̀lì ó sun bẹ̀ 2 days ó sun bẹ̀ ó wá pàtí ẹ̀ wọ́n ṣe tèmi mọ́jú ó tún ṣe wà lọ díjọ́ kẹyìn lẹ́yìn tèmi ẹ̀ náà láṣẹ wà kó kó oríṣẹ́ nìyẹn ní Nàìjíríà tàwa kéèyàn gbéra láti yan oko wa lágége bíbá kó wá sun oriental kò lè kó sí mọ́tò kò jẹ́ iṣẹ́ nìyẹn continue ẹni wá ẹ̀ǹtì ẹ̀yìn ojú òní sí ní àwọn ọmọ ìyá mi ò sórí rẹ̀ mi náà wọ́n dúró mi
láti gbọ́n mi ló ràn ya mi lọ sí tó sọ ya mi di JP Amẹ́ríkà ló ń gbé citizen ni ó náà ọ̀rọ̀ ìṣòro báwa ní ìṣòro rẹ̀ nǹkan ọ̀rẹ́ inú ẹ̀ tó gbọ́n nǹkan tó sọ sí family yẹn ń bá tún wọ́n tu náà máa rí sí pé tí mo fẹ́ fi ṣe fún ẹ̀wọ̀n tí mo lè ṣe fún un tó máa dùn ó ní tíbi ọjà tí mo ti fẹ́ bẹ̀ pa má bẹ́ẹ̀ kò débi tó yẹ pọ̀ ọjà yẹn má bẹ́ẹ̀ kò débi tó yẹ pọ̀ ọ̀rẹ́ ó bá ti mú gèlè báyìí jáde báyìí nígbà bá ti rí tó mú gèlè báyìí jáde máa mú rẹ̀ jáde máa dẹ̀ sọ rẹ̀ fáwọn ènìyàn. just fún mi ní 24 hours òyìnbó 24 hours láàrin 12 hours ìwọ wọ́n fẹ́ bú mi pa kí ló kàn mí ó ní mi kí ló kàn mí ní àmà nà nípa tiẹ̀ wàá bú mi ṣépè fún ọmọ mi bẹ́ẹ̀ mi ọmọ pẹ̀lú agídí tó bá ti bẹ̀ mí sálíṣì tó bá ti bẹ̀ mí ó dẹ̀ mọ̀ pé àwọn tó ń ti bí sẹ́kẹ́ àwọn yẹn kíkẹ́ á ní kó sí nǹkan bàtà àwọn òkùnkùn níṣẹ́ ẹni tó ìtajà tí ò níṣẹ́ wọ́n ní kó má dà wọ́n lóhùn wọ́n má yọ lóhùn wọ́n yọ kẹ́yẹ́ kan wàhálà èmi máa ṣí ẹ nídìí ọjà yẹn Ọlọ́run Jésù gan ti fún mi lágbára lójúmọ̀ mo tọrọ Ọlọ́run fún mi lágbára yẹ fún mi ní máa ṣe tó gbà ìjọba níṣẹ́ ẹ̀yin wájọ́ lọ́hùn ẹ má wọ̀rí tó bá jẹ́ ohun tó sọ sí fámìlì mi tó ṣe sí fámìlì mi yẹn dáadáa ló dáa ẹ̀jẹ̀ kọ́lọ̀ ń jọ dáa fún wa ń tẹ̀mí nínú ìmáà nígbà tí mi lè ṣe pé mi lè ṣe pé adájọ́ náà máa gbàrẹ̀ ṣùgbọ́n etí máa fi bá a fọ yẹn ìtọ́lọ́ fún mi yẹn ṣáyẹ̀ ò ní bàjẹ́ láíláí ìjẹ̀bá tó lọ ń kàn dìnnà kó kàn máa tún dé Gambia máa dé Gambia máa lọ Brazil máa dé Gambia lórí ìṣẹ̀ Ọlọ́run máa dé gbogbo everywhere. Alva ní tó máa ṣe fún mi bí wọ́n ṣe pé èpè lè rọra èpè dáhùn ẹ̀yìn ló dàbọ̀ gbogbo àwọn Maradona yan gbogbo àti àwọn Maradona gbogbo ọlá ṣe congratulation ẹ pé irú ọmọ pé àwọn kan ti gbọ́ pé ọmọ yẹn ò ìdìmọ̀ bẹ́ẹ̀ àtúnṣe akó ewu ọmọ ayé àjọkò tá a dé ẹ̀yin kò lọ́rùn gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́yìn ṣe congratulation yẹn gbogbo everybody lọ́jọ́ jókòó congratulation ìyá Ìbàdàn tún ṣe show congratulation akó ewu ọmọ ní gbogbo ẹ̀yin káàkiri mọ̀ ṣẹ́ẹ̀kẹ̀ play along throughout ẹ pàtó fúnra yín fún gbogbo ẹ̀yin tẹ́yìn gbogbo bí láwọn ti fi ṣe ń ṣẹ̀sìn yẹn inú mi dùn nígbà tó di alẹ́ ìjọ tí mo gbé nílùú wa èèyàn kan pè mí nínú àwọn àbúrò mi tó wà ní Canada yín ní àǹtí ẹ wọ update ẹ kọ́ mọ̀ pé Prince TV mo nírò àlè àgbẹ̀rẹ̀ update ẹ̀yẹ ni ikú tí mo ṣe ní bẹ́ẹ̀ ni ẹ ṣe lórí social media bóyá ń vibrate àǹtí ẹ wò ẹ filẹ̀ ó ti bímọ ẹ filẹ̀ bẹ́ẹ̀ Jésù lọ́ba o kábíyèsí Olúwa ọlọ́wọ́ ṣe ọlọ́mọ ẹ̀kọ́ yà àwọn èèyàn ló po ọlọ́mọ ẹ̀kọ́ ẹ̀kọ́ àwọn èèyàn ló máa fún ẹ po wọ́n á fún ẹ ní ẹ̀jẹ̀ ríru tí ó ṣùgbọ́n àwọn èèyàn ti mọ̀ pé níbo àwọn èèyàn dẹ̀ rẹ́rìn ìmùsẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu lọ́wọ́ bí tí ta ló tún update dáadáa o àti lọ gbé congratulations ṣé èèyàn ẹ̀rẹ́ ní tọ́mọ inú ẹ̀ kéré tó bẹ́ẹ̀ yá ẹ̀ rírí kọ̀ǹfà ó ti rẹ bẹ́ẹ̀ ni ẹ̀fọ́ rí lára ẹkú dayọ̀ wàlá ẹkú Ọlọ́run a ní last born minimum ní káyìí náà wọ́n ti máa wọ̀ rí ìfìyẹ́lẹ̀ congratulations Ọlọ́run mo like èyí máa like irú géèmù yẹn mo máa like géèmù yẹn tó bá rí òun wá validation àwọn ọ̀gá ẹ̀ wà bí tó jẹ́ pé social media validation gbogbo everywhere máa blow ni ìwọ bá wo mo tọ́ fi jù ẹ lọ nìyẹn tó bá fi jókòó sí tó bá fi lọ jókòó sí gbogbo àwọn story 1935 ìyàwó kó yẹgẹ ẹ bá fi jókòó sí ẹ̀yin social media validation ìyàwó kó yí gẹ ọjọ́ ìgbà lórí Àtòsìn Àjíbádé ẹ̀yin ti YouTube mo kí yín ó dàbọ̀ àwọn àti tiwa lọ́wọ́ ẹ lára sí mo polówó yẹn gbàṣọ yẹn
55,000 ni ẹ̀yin tẹ́ ti wá lẹ́yìn tẹ́ wá bá mi rajà ojú òní tí ẹ ṣeun gan, thank you very much. ẹ̀yin tẹ́ tún ṣì ń bọ̀, ẹ̀yin tẹ́ ṣì ń ra gíní wa yẹn, gíní yẹn wà 7,000 ní ọ̀pá mẹ́wàá. ẹ̀yin tẹ́ fẹ́ gíní tó wẹ̀ ju yẹn lọ́nà wà, ẹ̀yin tẹ́ fẹ́ lace, tẹ́ fẹ́ àǹkárá náà, àǹkárá kékèké, àǹkárá mi bẹ̀rẹ̀ láti 4,000. ẹ bá fẹ́ ó ṣe púpọ̀ ẹ̀ ó wà, àwọn aṣọ yẹn wà tí mò ń ta ojú òní tí I love everybody. wọ́n ní kéèmì ẹ̀ bá ó bá àdìgàn, ó bá àdìgàn bóyá ẹlòmí àti ìbọn sáà mi àti ní ẹjọ́ mo kàn ní kí n béèrè ní ọkùnrin ló bí àbóbìnrin, ṣé èèyàn àbímọ wọn ò ní sọ sẹ́ẹ̀sì? ṣé èèyàn àbímọ wọn ò ní sọ sẹ́ẹ̀sì? mo kàn fẹ́ béèrè lọ́wọ́ yín, ṣé èèyàn àbímọ wọn ò ní sọ sẹ́ẹ̀sì? ẹ̀rọ ti bọ́kùnrin o, ó ti bóbìnrin o, ó ti kíní kan o, ó ti bí méjì o, ó ti ṣé ìwà rí jókà àtọ̀dọ̀ mi yẹn tí jó yẹn lẹ́ẹ̀rí kó fún káàkiri tó yẹ celebrate tó yà ìmáàkù gbogbo àwọn tó jẹ́ kiri sọ̀rọ̀ kiri àgìrì lórí social media gbogbo ọ̀nà kí Ìyábọ̀ kí ìwọ ọmọ ẹ̀yin rádaràdaràdà ń sìn yẹn àwọn orí yín bàbá làgẹ bàbá bẹ́ẹ̀ ni Elizabeth àwọn ní Ìyábọ̀ and prison they really come ọmọ confusion ni you will bring a confusion into the camp of your enemies, that is it. òun ni òun kọ́ irọ́ ni irọ́ kọ́ irọ́ ẹ wá rí gbogbo wọn àtọmọdé ẹni bọ́n ṣe já síta tó wá ń ṣe wọ̀n tó ń ṣe wọ̀n ìyẹn jẹ́ káwọn èèyàn mọ orí èèyàn tẹ́ jẹ́, that is the trap tí wọ́n tẹ sílẹ̀ sí ẹ̀dẹ̀ kó sí ẹni wọn máa dé wọn máa bẹ̀rẹ̀ sí ma wọn máa múra búkú yẹn wọn á tún máa wá pa wọn lè ní nǹkan táwọn sọ yẹ wọn lè ní kinní kan gẹ́gẹ́gẹ́gẹ́ ntọ́ ava yes they threw the whole nation into confusion. Everybody wọ́n jab everybody sí ríwé yọ̀tẹ̀ gẹ́nsìn. àwọn tó jẹ́ security agencies Nigeria wọ́n ti ríwé yọ̀tẹ̀ gẹ́nsìn. ọlọ wọ́n ti rí yín gbogbo ọ̀rọ̀ everything people have seen you clearly. tí nǹkan kan bá rẹ̀ people have seen you clearly. nígbà tí wọ́n kìnnì kan díje kìnnì kan tó ń ṣe tiẹ̀ ń gbà yẹn rérò lẹ́yìn díje yẹn rérò lẹ́yìn díje yẹn náà ní díje kìnnì kan díje rérò díje dà díje yẹn náà dà. a ní mo bọ́ síta báyìí ní ọjọ́ yìí ni mo ń pẹ́ ẹ gbà wá àwọn èèyàn ni mo ń ké. ìyàwó dára bàbá ní bàbá làkú game ṣe ga ìyàwó òṣèlú yẹ kí ìyàwó bá lọ ṣe bàbá làkú game ṣe ga gbogbo ẹ̀ náà àwọn èèyàn ó wá jẹ́ káwọn èèyàn wá rí àwọn èèyàn ọ̀tàn bá mú àyíṣe mo fọ́ gbórí mi báyìí pé kábíyèsí ọlọ́run ó ṣe o orí mi ò ṣe tí ó gbàbọ̀dé o tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà àwọn èèyàn ní trap tíge ti pààrọ̀ lọ wàhálà gbogbo àwọn tẹ́gẹ̀ nígbà yẹn èrò kan lórí platform àwọn náà dà wọ́n kì ẹja kíkà sílọ̀ tó ní àgbàyà ní mọ́mì bẹ́ẹ̀ ni ẹ pè mí lágbàyà kò ń dùn mí wọ́n ti pè mí lágbàyà àníká ti sòótọ́ ọ̀rọ̀ tiwa kẹ́ẹ̀tì mu níjọ́ ìgbà yẹn náà ti máa bọ́ sa pé ọ̀rọ̀ yìí ò rí báyìí ọ̀rọ̀ yìí ò rí báyìí ọ̀rọ̀ yìí ò rí báyìí tí máa máa ṣe tí máa bóyá gbogbo àti rí kó burú ẹ̀rín ẹ̀rín jókòó sínú rọ́ọ̀kì máa bá yín parọ́ ẹ sọ mi di èké ń fẹ́ sọ̀rọ̀ irọ́ èmi ò lè bá yín parọ́ ẹ máa dá parọ́ yín àwọn òǹparọ́ nílé wa Ìyábọ̀ bẹ́ẹ̀ ni the game changer ó ń pè èèyàn kún ẹni kìíní ẹ mọ̀ pé gbà kan kìíní kan boss lady nìkan náà pè gbà kan láì pé boss lady náà pè gbà kan kìíní kan ń pè ní boss gbà yẹn tó já kó tó di kó ṣẹ̀wà tún mú kún yẹn ó ti wà lẹ́nu ẹ̀ tí báwọn ti ń bá Ìyábọ̀ fà wọ́n máa ń wò ní pé kí ló ń ṣọmọ gbẹngbẹrẹ yìí Ìyábọ̀ ìyá yìí ni ẹ lọ́wọ́ mi jókòó sí lọ́wọ́ àtàjẹ kó gbẹ́nu ara ẹ̀ dákẹ́ ẹgbàá máa tajà ẹ kó fọkàn ẹ balẹ̀ sójú kan kó ra máa tajà ẹ for you to redeem yourself kó fúnra ara ẹ openly ni kó àwọn tó o bá ṣẹ̀ kó ní kó dáríjì ẹ but pride ò ní jẹ́ kó ṣe bẹ́ẹ̀ tó o bá tajà ẹ tó you understand you will live long o ní gbogbo àwọn nǹkan tó dẹ̀ tó ń ṣe yẹn ijọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní máa rí platform ẹnìkan tó jára ẹnìkan ló ń rí bóyá jọ yẹn nǹkan á change ọ̀rọ̀ mi tí ò yẹ kó sọ má sọ mọ́ ìyẹn ò ṣe pé ìyọ̀mọ̀ ọ̀rọ̀ sọ òun dẹ̀ ti ara ẹni òun dẹ̀ ti image ẹ̀ o mọ̀rọ̀ sọ o smart you want to talk, you think you káwọn ìbá ti sọ pé ọlọ́gbọ́n o lọ́gbọ́n o gọ̀ o kàn wá bí o kàn máa ń jam talk every time you jam talk you talk reckless talk tí o wọ́ ọ̀tẹ̀
worthless kìíní àwọn nǹkan tí ò wọ́ ọ̀tẹ̀ lókun máa tàmú àwọn nǹkan tí ò wọ́ ọ̀tẹ̀ lókun sọ which ìjọ tó bá ti mọ ara ẹ̀ tó gbéra ẹ̀ gẹ́gẹ́ kò sẹ́ni dún ọkọ mọ́ ẹ lọ́wọ́ kò sẹ́ni bẹ́ẹ̀ jà kò sẹ́ni tọrọ ẹ kùn kò sẹ́ni bẹ́ẹ̀ dóko ọkọ ìwọ ló ń dóko ẹ ẹjọ́ ń dóra yẹn nìkan náà lè ń dóra yẹn so kí ni wàhálà. But on Iyabo side, Iyabo is doing her thing. She's living her life. But for you to say bóyá tó ń tẹ̀lé nìkan àbẹ́ nìkan tẹ̀lé kò lè possible. Ìjọ tó bá ti gbà yẹn mọ́ Kamla tó ti gba Kamla ń sà ìjọ yẹn ni ó lè gbọ́ kó túbọ̀ rẹ̀ kó gbèyàn ìkan ló máa mú bẹ̀. Is that clear? Ìkan ló máa mú o ti gbọ́ kọ́ stay on your lane. So like anybody ohun ti sọ ṣáájú tó bá báyọ̀ ṣe tó ti bìrì pé ẹni yẹn ọ̀tá ẹni o ti rí Iyabo as number one enemy ẹni yẹn o ti ń bá orogún ẹ̀ ṣe then stay kí kálukú lọ lọ ẹ̀ and focus on your business focus on your husband focus on your home. Nígbà yẹn wọ́n ṣe kinní kan wọ́n ya fọ́tò wọ́n gbé kámẹ́rà wọ́n mú kámẹ́rà wo bọ́ àṣírí kámẹ́rà náà ṣe tù níbi àsọjú ọ̀rọ̀ nìyẹn ẹ wo orúfọ́ ìsàn gbé jáde lé nìyẹn tẹ́mi ń gbọ́ yẹn kò ń ṣe Iyabo ló fún wa ló mú kámẹ́rà ìwọ náà dárúkọ lálàjì alájì tọ́jọ́ ń jẹun tọ́wọ́n àtọ́kọ ẹjọ́ ń jẹun òun ló ra kámẹ́rà tó ní kó máa play ọkọ ẹ̀ so look at that see how gbọ́ but you make people to bring out that evidence you make people to bring out the evidence níbi tó ọ̀rọ̀ ìjà from there people will be bringing out more things tó máa crush yẹ. Why tó meanwhile ibi tó ti ẹ̀ fọ́rọ̀ dé ẹgbẹ́ ọ̀rọ̀ yẹn ó ti go over ẹgbẹ́ ti lọ ìdáǹgó ẹgbẹ́ ti lọ ìdáǹgó ó ti lọ fáwọn tó ní kí ti sign witness o àgbà èmi ti sign witness ó ti sign witness ọ̀dọ̀ Iyabo mú wa Iyabo ló ránṣẹ́ tẹ́yìn ló ránṣẹ́ ń ṣiṣẹ́ pọ̀ níbẹ̀ lájọ́ ṣiṣẹ́ ni. Bẹ́ẹ̀ ló gòtò yìí bí ọ̀nà ọ̀rọ̀ wọn ṣẹ́ gbogbo èèyàn náà máa rán wọn ṣẹ́ sí wọn náà tù fún wọn plan wọn wàá máa fọ́ in a convenient way àwọn nǹkan tí ò rí wọ́n má tàyẹ̀ ti lọ ó ti kọjá àǹtòrò ọ̀rọ̀ àwọn èèyàn tí bá yín lọ́wọ́ ti lọ́sẹ̀ mo fi Jésù bá àwọn èèyàn tí lọ́wọ́ ti lọ́sẹ̀ fún mi gan má tàyẹ̀ olùsẹ́tù ọlọ́ má tàyẹ̀ olùsẹ́tù àwọn èèyàn ti dìde sí gan kò sí ní tẹ̀lé sọ ọlọ́ àwọn èèyàn ti dìde sí gan látàrí ó ti lọ gan kíkọ́ tó dé nu kò sí máa pèsè tẹ̀lé a manipulate nígbà mo fẹ́ lọ́run búra ó ti fọ́ ara ètò rẹ̀ nù ó ti ṣùtà rẹ̀ nílẹ̀ sàn ó ti ṣùtà rẹ̀ nù no ó ti pọ̀ jù mi ṣe wàá mọ confidence ò níyẹn confidence ẹ̀ pọ̀ gan-an hello confidence ẹ̀ pọ̀ gan-an confidence ò níyẹn ti pọ̀ jù o dẹ̀ tún wọ́ ọ̀dẹ̀ dárúkọ ẹni ìdárúkọ ọmọ ẹ̀ ìdárúkọ ọmọ tuntun ìdárúkọ ọdún o dẹ̀ ń pe o yẹ wọ́n á béèrè ibi tí ìyẹn ti dárúkọ tó ti dárúkọ ọmọ ẹ̀ tó ti gbogbo àwọn evidence ẹ̀ tẹ̀lé lórí tẹ́tì kan oṣù tààrẹ nù oṣù tààrẹ lẹ̀ gan èpè yẹn pọ̀ o kì í gbọ́ o kì í máa ń padà lọ gbogbo nǹkan tó ń sọ ṣá lọ máa play tó bá play video ẹ̀ later tó bá rìn play video yẹn wàá mọ̀ kò ṣe mistake ọlọ́ if anybody have told you if they have told you that you are doing right thing mo sọ pé gbọ́n tó wà lórí ara rẹ̀ ìka ni wọ́n ọlọ́ ìka ni wọ́n to be sincere ìka ni wọ́n ọlọ́ they are not doing good wọ́n help ẹ̀ ó dàbí pé o ṣẹ̀ wọ́n lọ́tọ̀ tọ́mọ mo fẹ́ discipline ti pọ̀ jù àwọn discipline ti pọ̀ jù àwọn èèyàn dẹ̀ ti dìde náà to be sincere ẹ̀yin tí a sọ̀rọ̀ court yẹn no court ò ṣiṣẹ́ báyìí ó ṣì di October tí court tó resume session court ò ṣiṣẹ́ Nàìjíríà báyìí so ti yẹ pé court ò ṣiṣẹ́ yẹn náà ló ń ṣe wọn tó ń ṣe nǹkan tẹ́ ẹ̀kọ́ máa nídìí ní gbogbo àwọn evidence yẹn èèyàn ṣá máa court ẹ̀ máa keep ẹ̀ máa court ẹ̀ máa keep ẹ̀ torí ó sì máa gbogbo àwọn page ẹ̀ ó máa lọ tọ́jú ẹ̀
á lò nǹkan á tọ́jú ẹ̀ á lò nǹkan ẹ sun ṣọ́ọ̀tì ojú ẹ̀ lórí ìjẹun lórí ìṣòro yẹn ẹ wá download fídíò yẹn pẹ̀lú ẹ̀ gbogbo kéèyàn lè máa ní lọ́wọ́ kò ń ṣe ìtẹ̀yàn kọ́kọ́ lọ ìtàn máa lọ gbé tí wọ́n ní gbójú òní lójú ẹ̀yàn tó gbé tó ń ṣe bóyá ń ṣe yẹn pẹ̀lú déètì yẹn ẹ gbé mọ́ ẹ tọ́jú ẹ̀ cut and day and vacation yà ẹ keep ẹ̀ ní ti ẹ̀ jẹ́rìí àwọn èèyàn ti ṣiṣẹ́ dànù ẹ̀rí ẹ̀yìn tó dákẹ́ tó sọ̀rọ̀ ẹ̀rí àbọ̀ tó dákẹ́ tó sọ̀rọ̀ ṣé mo yà wọn tó jẹ́ tẹ́ bá tẹ̀ máa ẹ lọ wo pàtó ọmọ ẹ̀ kẹ́ gbogbo àwọn tó tẹ̀lé ẹ mọ̀ pé kò ń ṣèjà ẹnìkan ẹ mọ̀ kò ń ṣèjà ẹnìkan náà kò ń ṣèjà ẹnìkan ó ti pọ̀ jù máa fi rìkọ́dì yẹn ẹ wò bá everything kó wà lórí archive ọlọ́run ó ṣùtà ẹ̀ lẹ́sẹ̀ gan ẹ̀yin ọmọ ṣé ká continue iṣẹ́ wa o mo tún ti ẹ̀ kí n tún jẹ àgbàdo èmi tí àgbàdo fẹ́ pa mo láì kàgbàdo gan fẹ́ kí n jẹ àgbàdo mi ò wáyé o bọ́ tọ́lọ́ tèmi tó bá fẹ́ kí n máa jẹ pa mi pa ó jẹ bẹ́ẹ̀ kí n ṣe wọ́n ní fẹ́ ṣe fún yẹn ó máa bẹ̀ mí fún ọjọ́ méje ó máa mú lágídì ẹ̀yin agbá ti kú yàn agbá ti kú máa ha lóṣù lú mi ẹ̀yin ló mọ̀ gbọ́dọ̀ bọ́yà kan lè mi àtẹ̀jẹ̀ ń jà orógbó kan lára jọ ń tà gbàgbé nǹkan kan lè mi àtẹ̀jẹ̀ ń tà orógbó kan náà bí wọn bá kó ká nǹkan ti jẹ̀rọ sínú ọ̀wẹ̀ ní wọ́n ti wẹ̀ ní ọjà ó ti máa bẹ́ ní ọ kó lè máa ta gẹlẹ wẹ́rẹ́wẹ́rẹ́ ayé tí máa ti tó bá mú gèlè àbájọ kan máa mú síta fún mi 24 hours mú síta 24 hours mo ti rẹ́gísítà lórúkọ courier service mi tán mo ti rẹ́gísítà courier service mi tán ti ṣe gbogbo ọdún fẹ́ ṣe wọ́n ní gbogbo àǹdíwọ̀ máa wájẹ̀ wọlé ni náà ṣe bá ara gèlè èmi náà ṣe bẹ́ẹ̀ ẹ bá ara fìlà yìí wọ́n fìlà wọn sáyẹn wọ́n fìlà tẹ́kùn náà kọ́ máa fẹ́ bẹ́ẹ̀ pa wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú olùfìlà wọn ọkùnrin kò sáyè ní ṣọ́ọ̀bù yẹn kò sáyè kò aṣọ báàgì ayọ̀ àti báàgì wàá fẹ́ lárí mọ́lẹ̀ kankan mi wàá lárí mọ́lẹ̀ bó o tiẹ̀ ṣe pé fún mi yẹn bó o ṣe pé fọkọ mi àtàwọn ọmọ mi àtàyà mi yẹn bí o ti wọ̀ ní èpè ló lè fi dá mi lọ́la bẹ̀ èmi á fi kóbo kọ ìjà máa kóbo ẹ̀ wáì máa fi wọ̀n ẹ̀gbọ́n ga ẹ̀mú jẹ́ kó lọ wò pé 20 years ago níbo ni mo wà lọ́gọ́gọ́ ayé rẹ̀ 20 years ago pé mo lọ wà yí àtúwá bẹ̀rẹ̀ sí travel yẹn kó wá béèrè pé 20 yíyà yẹn o níbo ni Obanla wà ibi báyìí 14 years ago ìtọ́kọ mi ti ra bíbáyìí fún mi tí mo ti ń kó ọjà gidi wọ bíbáyìí 14 years ago 14 lórí building I only have 2 million naira mo sọ ní bíbáyìí ọkọ mi ló ra bíbáyìí fún mi wá rí pé máa fẹ́ máa fọ̀gà wọn bíbáyìí ẹlẹ́ máa fọ̀gà wọn torí wọ́n bá ní tó ṣe ó dùn mí o wọ́n mọ̀ ní tó fi ṣe pé ẹ dùn mí o sáyẹn pé kò dùn òun ló dùn mí jù abọ́dá àdìsá tó wá bú bíbáyìí ọkọ mi ò dé fún apàtì ẹ̀ mo fọ́ sí ẹ mo bẹ́ èèyàn kan náà ní nǹkan ṣe jọ yẹn mo bẹ́ gan bọ̀ tó ló lọ́ọ̀fù mi ó tẹ̀lé mi ó tún náwó máa ta àjọ jókòó sí sápò yẹn lọ bílẹ̀ wọ́n á sọ fún mi wọ́n á sọ pé 350,000 ló kọ́ mi ṣe cash ló ṣẹ́ ń bẹ̀yẹ̀ ló ṣe transfer 350,000 ọmọ ẹ tó máa fi gbowó tó tó 350 ọmọ ẹ tó máa sọ lé lórí orí ìgbà títí ẹ̀ tá ni wọ́ adìránṣọ mo ra tèmi mami mọ́ gọ́ọ̀mù dàmírà tì mo ra tó kọ́ kí la fi tẹ́ lójú ẹ̀ kí la fi tẹ́ oní 450 ló máa ṣọ oníyà orí kó jẹ́ ìyẹn ìsan 250 450 mo mú ṣá tèmi àtọkọ mi the total money we pay was about 250 150 yeah 400,000 I paid tó ti máa fọkọ mi gbà yẹn ó lè máa gbà I paid which I lied to my husband that ó lè gbaṣọ ránṣẹ́ sí wa because I wanted him to be there mọ́mí náà sanwó ọmọ wọ́n san tí wọ́n màámi 450 ní yáyẹn sí 450 150
màmá yẹn sanwó kò ń ṣe 250 tó gbà lọ́ọ̀ mi ló gbà 450 ló gbé fún yàrá mo sọ fún máa 450 ló gbé tọkọ 150 aṣọ bàbá yẹn ò tún dọ́gba ti bàbá aṣọ Daddy Fájùkẹ́ ò dọ́gba ọ̀tọ̀ pupa ọ̀tọ̀ ọ̀pá kíni tó gbé wá fún Àtíkù ọ̀tọ̀ ní ọ̀pá márùn nígbà tó rí ṣéǹjì lágbà bẹ́ẹ̀ bàbá yẹn ṣe wà wọṣọ mi wà for you to know pé a ní nǹkan kan against them wá pọ́sítà wá ṣépè fún ọmọ ṣépè fún ọkọ mi ṣépè fún ìyá mi tó orí sójú tó máa nínú tó fún mi trauma jù tó máa ń bí mi nínú jù láyé mi ni pé mo mọ̀ ẹ́ ìrọ̀fọ́ yìí tó nù pé 50 million owó kankan ò lè settle trauma yẹn ti pọ̀ jù ó tún wá dúró tí wọ́n máa ṣe fún ọmọ mi ẹ tún máa táàgì mi àwọn kìnìún máa ṣe ó tẹ̀ lẹ́nu ó máa kọ́ lẹ́nu yọ̀bọ̀ kan báyìí. agbẹ́tí kí n ka tántán agbẹ́tí kí n ka tántán kí ni ò ń jẹ kí ni ò ń tàn àbẹ́ rí àwọn èèyàn bẹ̀rẹ̀ kí ni ẹjọ́ náà ṣé woman ẹ̀rọ pé òun sọ̀rọ̀ did she think she has kò ní voice ẹ̀ kò ní voice to attractive her voice doesn't attractive voice ẹ̀ ò attractive she does not fit into the job kò ní everything tí èèyàn lè fi sọ̀rọ̀ tó àwọn èèyàn lè rí pé yẹ́ ẹ̀zẹ́lẹ̀ náà sọ̀rọ̀ she does not have the charisma she doesn't have the beauty her environment is dirty looking kéèyàn máa wò afa nyara she doesn't want it she's not the kind of people we want on this our social media she's too dirty for the job she doesn't have the sound the voice sound tó lè téèyàn máa gbọ́ tó yẹ téèyàn bá ń sùn á sáré dìde she's not the type ẹ rí i pé bó ṣe try kò gbogbo level ẹ̀ àwọn tó ń wo àwọn wèrè ẹgbẹ́ náà ló ń wò kí ni ẹ fẹ́ fi máa ṣe don't you see her lẹ́yìn mi ẹ̀mẹ̀bẹ̀rẹ̀ níjọba ẹ̀dẹ̀ ẹ̀rí kọ́tì yẹn ní ṣógbóngìrọ̀ kọ́tì ṣé bí àwọn yẹn ní she can't stand where tọmọ ọmọ tó ń gbénu lé mi gbé she doesn't want it tó bá dé airport rí láyé bóyá ó sì yàn lọ ni tó bá ní international passport wà láyé àti expire àmọ́ lọ́wọ́ kò lè lo international passport kò lè wọ ọdún kò tó àwọn tó máa ń gba international passport tó máa ń expire àmọ́ lọ́wọ́ yẹn lọ́ọ̀bì lọ́ọ̀gá ẹ̀ international passport tèmi ní number 6 ni mò ń lò 6 number 6 páálí mi kún délẹ̀ ni èyí tí mo gbà láti ó ní ìjọba náà fún mi ní fine immigration máa ń fún mi fine tí n bá fẹ́ gba international passport mi wọ́n máa ń fún mi fine kí ni wọ́n máa fi fún mi wọ́n á ní kò sí space bí wọ́n fẹ́ tẹ cancel sí and you will pay fine I do pay 40 some fine bí ẹ̀mẹ́rin ready to know ibi tá a ṣe travel yìí China ilé 70 times number 70 ó ti yẹ kí n ṣe pàtẹ number 70 kéèyàn lọ China 70 times 70 China tẹ́lómi kan ẹlòmí àlẹ́ kan àdẹ̀gbà ládẹ̀ máa pariwo kiri 70 kó wá ní mi ò ń ṣe ọ̀gá ìyá ẹ̀ ọ̀gá ìyá láyà wọn ọ̀gá ẹ̀ tó ń gbẹnu ọ̀gá ẹ̀ ni mo jẹ́ bí lè rè tó bá ti lọ rí tí ń gbàdé bẹ̀rẹ̀ so ẹ máa mẹgbẹ́ yìí tẹ́ bá ń sọ̀rọ̀ kó ṣe gbé ọ̀nà ẹ̀wò tọwọ́ mi sìn 11.5 ni kó ṣe gbé ọ̀nà tó ní sọ́wọ́ kó gbé ọ̀nà ra jewelry tó ń kó gbẹ Gambia gold yẹn kó ṣe gbé èèyàn if I want kò ń ṣe pé mi mọ ibi tí mo ti lè lọ rà pure gold kò ṣe pé mi mọ ibi tí mo ti lè rà mo lè rà but èmi ní project àwọn ṣe project ọmọ lọ́wọ́ tọ́run mi 20,000 ni tó yẹ ló jẹ́ pàdé mọ́ wa lára àdé ní kọjá yàrá mo wọṣọ original rẹ̀ lójú mi ṣé mo wọ designer rẹ̀ ṣé mo gbé nǹkan kankan ní kí n original mi gbé dání fake làwọn gbé dání kí n dẹ̀ lọ́wọ́ àbúlẹ̀ mi bí mo ṣe ń wọṣọ àbúlẹ̀ mi ti pẹ́ rè àbúlẹ̀ ni kò dẹ̀ bí mi nú èyí tẹ́ ẹ̀ wọ original tẹ́ ẹ̀ ṣe kinní kan ìyá wọn ni bàbá wọn ni kinní kan ó máa jọ yín lójú tó láwọn òbí yóò wọ̀ kan rí so kò já wa lójú bí ó dà mí ní wáyé tì ó dà ẹ̀yin TikTok I love you ẹ̀yin èèyàn pàtàkì I love you àwọn mú káwé wọn máa bọ́ ọmọ ọlọ́mọ ọmọkùnrin wọn ṣe kí lẹ́yìn bú fún ọmọ yẹn ò ní ìyá tiẹ̀ ọmọ yẹn náà ọmọ onílé kan ni ẹni tí èèyàn ti á bọ́ síta á máa ṣépè fáwọn èèyàn conveniently ẹ̀yin kan wá sọ pé ṣó yẹ kó máa sọ bẹ́ẹ̀ ṣó yẹ kó máa sọ olóṣì ní gbogbo yẹn alábòsí ní ẹ̀yin èèyàn ìjà tí rádaràdà
tẹ́ bá ń wérò sórí page yín ẹ̀dẹ̀ wérò lọ́nà ọ̀bùnmi ẹ̀ ń wérò lórí page yín ni lẹ́ ṣe sọ òótọ́ nù ẹ sọ òótọ́ lẹ̀ wọ́n lè níyàn yín somebody ẹ̀yin wèrè gbogbo ẹ̀ ń ṣe rè ẹ kó ṣì lọ́kẹ́ kó òun kò bì mí ní wáyé sẹ́yìn tẹ́ lọ́ọ̀fù wa ẹ̀yin tẹ́ lọ́ọ̀fù wa àwọn òòrùn yín ṣẹ́ o ṣé mo ní kẹ́ lọ́ọ̀fù mi èmi ló fún mi náà àbà mọ́msì láyé brown mi mọ́msì mọ́ area mama Ìyábọ̀ Òjó ni mi ṣé o ṣáà rí pé ìta gbangba ló ti di clear area mama Ìyábọ̀ Òjó ni ṣé kí lẹ́sìn má bàa mi sọ̀rọ̀ mọ́ má kì mí mọ́ èmi náà kì í mọ́ má dé kì mí mọ́ ẹ má dé gbé wá ṣépè mọ́ ẹ má dé gbé wá ṣépè àwọn òwò rí ẹ mọ ṣépè yín lọ. ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ camera pause ti tán tí bá ti lọ sí China àwọn pause mi màá tún bá yín kó wá mo ti ń ṣàwọn ọjọ́ ti yẹ yín. mo lọ China ibi tí òjò kò sí náà ni ẹ̀kíní pẹ́bẹ ẹ̀kejì pẹ́bẹ ẹ̀kẹta pẹ́bẹ ẹ̀kẹrin pẹ́bẹ ẹ̀karùn pẹ́bẹ ẹ̀kẹfà èmi ti lọ China China yẹn ni ó ti lọ China àná ní ẹ̀rí mi wọ́n ní ìyá àwọn ní gẹ̀gẹ̀ àná ní ọtún ní ìyá àwọn ní gẹ̀gẹ̀ ó ṣe àwọn ẹni tó máa kú bí ìyá ẹ ṣe kú jálajàla ní ìyá ẹ ní gẹ̀gẹ̀ ibi tó jẹ́ pé tí bá ti ṣe wàhálà ẹ mọ tí èèyàn bá ṣe wàhálà ẹgbẹ́ tó máa wú stress ni èmi ò ní any ailment láyé mi ò ní wọn ò dictate anything lára mi rí ó ti àtó kí n wá fẹ́ lọ ṣe any test pé kí wọ́n ṣe test wọ́n gbé gbogbo body kìíní yàn síta báyìí wàhálà ibà lásán wọn ní rí lára mi ibà ó tà agbọ́ importer ní exporter mi ọlọ́lá o Obanla mi àṣàbí gẹ́gẹ́. dádì yẹn ra irú lọ́wọ́ mi ní Amẹ́ríkà dádì ẹjọ́ tẹ́ bá lórí ọ̀fẹ́ àti àǹfààní láti wo prógrámù mi ẹjọ́ torí ọlá ẹ pè mí mo fi Elédùmarè bẹ̀ yín ẹjọ́ dádì yẹn ra irú nìkan ni wọ́n rà o kẹ́yìn tẹ́ tún lọ ra irú ṣèṣe kẹ́ má lọ rò bẹ́ẹ̀ yín no dádì tí mo sọ irú nìkan ni wọ́n rà ẹjọ́ ẹ pè mí ojú òní tìyìn now kí la wá tún wá fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ a fẹ́ sọ̀rọ̀ nípa spiritual items fún gbogbo ẹ̀yin tẹ́ ní àwọn ìdojúkọ lọ́tún lọ́sì tẹ́ ń face ẹ̀yin tẹ́ ní àwọn challenges lóríṣiríṣi ẹ̀yin tí gbogbo ò ti ẹ̀yẹ yé mọ́ bí gbogbo ẹ̀ ṣe lọ ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ tẹ́ lákòjọ ẹ̀yin tó jẹ́ pé promise and fail láyé fi ń bá yín jà ẹ̀yin tó jẹ́ wípé ìdádúró ló fi ń bá yín jà ẹ̀yin tó jẹ́ pé ìkórìíra ni wọ́n fi ń bá yín jà kò síbi tẹ́ lè dé báyìí tó bá gba tiyín títí wọ́n máa padà lé yín níbẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ bá láwọn àdojúkọ yẹn ẹ pè Lady K Ìfẹ́ Olúwa show àwọn spiritual products tẹ́ lè lò láti fi ṣẹ́ gbogbo àwọn ogun yẹn áìdá ẹ̀yin jẹ́yàn tó máa ń lá àwọn àlá burúkú ọ̀hún àlákàlà àwọn nǹkan tẹ́ lè lò láti fi òpin sí àlákàlà sí gbogbo àwọn nǹkan tí ò dá wọn yẹn ó wà lọ́dọ̀ mi bíbá lọ́dọ̀ Lady K Ìfẹ́ Olúwa show àwọn iṣẹ́ wà ń bíbá ní oríṣiríṣi kì í ṣe gbogbo ẹni mo lè kà lórí social media nítorí pé kí ni ohun tí a bá fi pamọ́ òun ló níyì àwọn iṣẹ́ tí a fi orúkọ Kristi Jésù tí a fi pèsè tí mo dẹ̀ máa fi orúkọ Jésù náà tún gbé fún yín ó wà níbí báyìí tí ẹ dẹ̀ máa rí títóbi ìyanu Ọlọ́run orúkọ tó wọlé ikú tó wọlé oṣù àti àjẹ́ orúkọ tó tẹrí mèṣù àtẹlẹbọ lóògùn bá orúkọ tó ju gbogbo orúkọ lọ wípé ní orúkọ Jésù ní kí gbogbo ikú kó wọlé gbogbo ẹ̀yin tẹ́ bá láwọn nǹkan tẹ́ ń face ẹ wá nídìí àwọn nǹkan tẹ́ lè lò láti fi kojú àwọn nǹkan náà ó kún bíbà ẹ lọ́fíńdà wà ń bí lóríṣiríṣi Miss Paris excuse me ẹ má bínú Miss Paris wà Holy Michael wà lọ́fíńdà back to sender wà àwọn iṣẹ́ ìṣẹ́gun ní oríṣiríṣi tí mi ò lè kà lórí social media iṣẹ́ ìfẹ́ iṣẹ́ àánú iṣẹ́ aṣínà iṣẹ́ ọlà awẹ́bí awẹ́ èpè awẹ́ ègún ọfà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ Lady K Ìfẹ́ Olúwa show ẹ pè mí lórí WhatsApp number mi àwọn ọmọ yìí ní iṣẹ́ ò lọ déédéé fún àwọn kan tẹ́ lè lò tẹ́lẹ̀ máa jẹ́rìí sí agbára Ọlọ́run ó wà lọ́dọ̀ Lady K Ìfẹ́ Olúwa show bákan náà fún ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn purse lóríṣiríṣi gbogbo ẹ̀ ni mo ní bí ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn jewelries lọ́lọ́kan òjọ̀kan earring ni chain ni bangles ni ring ni gbogbo ẹ̀ ni mo ní o
ẹ̀yin tí ẹ bá tún wá fẹ́ ra àwọn wig lóríṣiríṣi Jésù nínú oru burúkú ìṣó yẹ kí n tún ní kóòdù àfi sùúrù. Ẹ̀yin tẹ́ fẹ́ ra àwọn wig lóríṣiríṣi gbogbo ẹ̀ ló wà níbí báyìí. Ẹ̀yin tó dẹ̀ jẹ́ pé aṣọ lẹ fẹ́, ẹ̀yin mọ́mì mi patronize mi ojú òní tìyìn. Àsìkò summer la wà, ó yẹ kí n ti ta gbogbo aṣọ mi tán because mo láwọn aṣọ armless tẹ́ lè lò fún summer. Mo láwọn aṣọ tẹ́ lè fi rock summer. Mo láwọn mini gown, 3/4 gown tẹ́ lè lò láti fi rock summer. Ẹ jẹ́ patronize mi ojú òní tìyìn. Ẹ má dẹ̀ gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi. Ẹ ṣé gan, mo dúpẹ́ o. Ire lójú owó rí, ire lójú gbogbo wa máa rí láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun gan, ó dàbọ̀.